Okay, it's here again. Ogbomoso Cradle Carnival 2025. This December. All right, it's going to be loud again, lovely. I'm inviting you all to please come and marry with us. Come and have fun. Come and see culture. Come and see the tradition from the root. Yeah, I'll be expecting you there at Ogbomoso Cradle Carnival 2025. I'll be waiting for you there. I would like to invite all sons and daughters and our well-wishers of Ogbomoso land to come home for 2025 Ogbomoso Cradle Carnival. You are all invited. The Ogbomoso Cradles Carnival 2025 is scheduled to take place from December 18th to 22nd of December 2025. The event is a cultural celebration designed to promote Ogbomoso's heritage and unity. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بأي أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. أدوك فولو ما في فالنبي محمد صلى الله عليه وسلم. gbogbo àwọn àyè ibi tí a gbé ti lè fi wá ìsọ̀ fún ara wa àti àwọn olólùfẹ́ wa àti ìlú abínibí wa bẹ̀rẹ̀ pàtàkì jùlọ látorí bàbá wa ọba wa Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kí Ọlọ́run bá kó bá lọ́rẹ̀ mí títí dáadáa kí Ọlọ́run bá kí ọmọ ṣe yín ní ọ̀fọ̀ tó ṣe wá àwa náà kọ́ lọ́mọ ṣe wá ní òkú níwájú yín gbogbo èròǹgbà yín ní dáadáa nípa ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run bá yóò bá wa mú wá sí ìmúṣẹ kí ó tó di pé màá kàn sínú agbágbé tí mo torí rẹ̀ wá sórí kíní fún ọ̀rọ̀ gúdúgúdú ló gbé mi wá ní àárọ̀ yìí mo kó tó di pé màá kàn sínú agbágbé rẹ̀ mo fẹ́ kọ́kọ́ rọ gbogbo wa pé Cradle Carnival tẹ́rí tí a fẹ́ ṣe a ṣe láti ìgbà tí bàbá ti gbé kalẹ̀ gbé kalẹ̀ ní láti pé kí àwọn tí wọ́n wà ní ìlú òkèèrè kí wọ́n lè máa wá sílé kí a lè bá àtúnjọ máa pàdé kájọ máa ríra wa. Iṣẹ́ tẹ́rí tí bàbá gbé kalẹ̀ yìí àwọn iṣẹ́ kan tó ti yẹ kó ti wà ní ṣíṣe lọ́jọ́ tó ti pẹ́ ni a ò fẹ́ mọ bara wa nínú jẹ́ láti pé torí wọ́n ní tí èèyàn bá rántí àná òní ni ò dùn torí tóní bá dùn béèyàn ó ṣe sùn lálókù tí èèyàn mọ̀ sọ̀rọ̀ bá yóò mú tí ó yẹ pé a ó gbé àná sìn gẹ́gẹ́ bá ṣe gbé sí yẹn tí a ò ní rántí rẹ̀ mọ́. So gbogbo nǹkan tí bàbá ń gbìyànjú láti ṣe ní ìsìn àwọn nǹkan tí ó ti jọmọ́ ṣíṣe lọ́jọ́ tó ti pẹ́ tí a ò kákún àbí àwọn tí Ọlọ́run ní kí wọ́n wà ní agbọnrin ṣíṣe rẹ̀ tí wọn ò ṣe torí tí ẹ bá wò compasively ní tá ń pè nípa àkójọpọ̀ in tí ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́ lódidi ní bàbá kó pọ̀ ni wọ́n yànnàná rẹ̀ kó síbí bẹ̀rẹ̀ láti inú àjọṣepọ̀ láàrin gbogbo àwọn lọ́balọ́ba àwọn olóyè àwọn baálẹ̀ tí bàbá fúnra ara wọn tí wọ́n rẹra wọn sílẹ̀ tí wọ́n lọ rí bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn baálẹ̀ míì nínú ilé láti pé àwa bẹ̀ yín wò àwa wo àlàáfíà yín
tó pé àwọn míì wá sí sáàfin wípé kì í ṣe ibi tẹ́ lè sá fún, ibi tí gbogbo wa tá gbé ti lè jókòó láti jẹ́ pé ká lè bá wá fún dáadáa fún ara wa ni nílùú. Àwọn aláṣìgbọ́ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ bàbá tí mo ti gbọ́ sẹ́yìn bàbá mọ́ sọ pé kí ló tún kù tí àwọn ń lé kiri. Àwọn òkè sọ olóṣèlú eré tí ọmọ ṣáájú òun náà ni pé kó di president ilẹ̀ Nàìjíríà, but ó lọ́jọ́ tọ́lọ́mbá ní kí ẹ̀mí kó gùn pátápátá láàrin ọdún 7, bó síbẹ̀síbẹ̀ ọdún 7 yẹn kò ní fàyàbalẹ̀ pàápàá tí títọ́ lọ́jọ́ fi dé. Ọ̀kan náà la rí ìkámú example wà ní nǹkan tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Irọ́ ni òótọ́ ni wọ́n láwọn kan fẹ́ gba ìjọba ní Nàìjíríà, wọ́n pláàni wọ́n ní nínú ti pépà tí ń gbé kálẹ̀ káàkiri. Torí ní ìsìn ọ̀rọ̀ pépà Nàìjíríà àtàwọn oní ìwé ìròyìn ní Nàìjíríà ó ti di nǹkan ìbẹ̀rù. Tẹ́ bá wo headline míì lórí social media ti bonítọ̀ ń sunkún tẹ́ ti bá káànú pé àṣelágbáyá ló kú, tẹ́ ti káànú tẹ́ pé ìyà kò sí wáyé kó kú ní ìsìn ó ṣe kíní. Nígbà tẹ́ bá wá ṣe tẹ́ bá wá kàá tẹ́ bá kà lọ wọ́n á mọ sọ fún yín pé àwọn kan ń gbèrò wípé tọ̀ irú kú gbóná téèyàn lè tọrọ fún èèyàn Ọlọ́run ní kó bá lágbájá ni. So ẹ wo ẹni tó ti wo headline, ẹ wo ibi tó ti gbé lọ, ẹlòmíì mo ṣe wo headline báyìí ló ti sáré pé èèyàn kan wo wọ́n mọ̀ ní lágbájá ti kú o. So a ti fi irọ́ àti fi dominate àti fi bo òdodo mọ́lẹ̀ nínú gbogbo nǹkan tá à ń ṣe ní Nàìjíríà, bẹ̀rẹ̀ látòrí tígbà kìí ṣe pé Nàìjíríà nìkan ní gbogbo àgbáyé ni. So léyìí tó yẹ pé àwọn olóṣèlú wọ́n kàn ń ṣe nǹkan tó wù wọ́n kálẹ̀ káàkiri. Lára arú rẹ̀ náà ni nǹkan tí à ń gbìyànjú láti pé ká jẹ́ kí gbogbo wa ká lọ rí mọ̀ wípé wọ́n gbàjọba tán wí irọ́ ni òótọ́ ni kò yé wa. Wọ́n ní wọ́n ti kó àwọn kan, wọ́n ti lọ rí kó wọn jù sẹ́yẹ́ àtìmọ́lé. Gbogbo orú nǹkan tí ìdájọ́ ilẹ̀ Nàìjíríà tó bá ṣe iná wọn ṣe lé wọn lórí. Bọ̀tí ìbéèrè tá a fẹ́ bira léèrè ní ìsinmi pé sọ̀rọ̀ òṣèlú ọ̀wọ̀ ṣé ẹ̀tanú ọ̀wà ń bẹ, ṣé ìlara ò sí nínú rẹ̀ bí irú àwọn ètò ìṣẹ̀lẹ̀ síwájú. Wọ́n ti pa Bísálà tán, wọ́n ti pa Vasa tán, ó ti lọ kọ́ tó yẹ̀ṣẹ̀ wá mọ ẹdẹ kẹ́kọ́ kò rí bẹ́ẹ̀ mọ́. Wọ́n ti pa Bísálà tipẹ́tipẹ́ káyẹ̀sẹ̀ tó wá mọ gbé sítórì rẹ̀ ká tó wá mọ ká ní ìsìn pé ẹni tó ṣe gan nínú kó ti mu tí yóò ló fi ń sọ̀rọ̀ dínkà. Ọba rí báyìí èmi nìkan kí máa lọ, àwọn ẹlòmíì ò tún lọ sí i. Wọ́n padà discover ìpọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó sọ lásìkò ìgbà náà. Ó kọ́ ẹ̀mí àwọn ẹlẹ́mìí ó kó wọn mọ́ ń tán kó ni. So ìlara tó wà níbi iṣẹ́ wọn kankan ó wọnú ara wọn. Bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ nísìnyí a ò lè sọ, bẹ́ẹ̀ kọ́ ló ń ṣẹlẹ̀ a ò lè sọ. Ṣùgbọ́n nǹkan tó ń gbé kálẹ̀ káàkiri náà ni pé wọ́n fẹ́ gbàjọba wọ́n ti máwọn kan wọ́n ti lọ wọ́n tí wọ́n mọ́lé bóun náà ti fẹ́ ṣẹjọ́ wọn. Ó kù nǹkan gbà nínú àdéhùn kó tó di pé wọ́n gba iṣẹ́. Àdéhùn wọn ló kù tí wọ́n jọ lò léra wọn lórí. Ọlọ́run ló wá tó kù tí ó wà kó sáàrin yẹn tí ó fi mọ ta ló jó lóòótọ́ ta ló jó nírọ́ ní inú ọ̀rọ̀ tí wọ́n sọ kalẹ̀. But síbẹ̀síbẹ̀ gbogbo ń táwọn wí náà láàrin ọdún 7 ni tí ẹni tó bá wà lórí ipò bá wà nínú pé wọ́n gbàjọba rẹ̀ wọ́n gbàjọba rẹ̀. Ọdún 7 tó bá ṣe òun náà ni ó ṣe, but kì í ṣe bíi títọ́ba. Kódà kó má ṣe pé ti kábíyèsí Olúmọgẹ̀gẹ̀, kódà kìí ṣe bíi ti baálẹ̀. Òṣèlú ló dé tẹ́ a fẹ́ mọ́ mú pé local government kan ju baálẹ̀ lọ, baálẹ̀ ò tó kíní kò ṣe kíní torí agbára arọ́ tí wọ́n wá kálẹ̀ káàkiri náà fi ṣe bẹ́ẹ̀. Nígbà tó jẹ́ pé àwọn tán ṣe láàrin ìgbà náà wọ́n ti ta ẹ̀tọ́ wọn kọ́. Tí wọ́n bá ta ẹ̀tọ́ wọn kẹ́ ẹ mọ́ wò báwọn èèyàn ti ṣe pọ̀, tá bá mọ́jọ́ orí gbogbo wọn, tá bá kó lórí ara wọn, gbogbo wọn pátápátá ọjọ́ orí wọn yóò jù tó Ọbásanjọ́ lọ. Níjọ́ tí Ọbásanjọ́ lọ síbi òde kan tó ní gbogbo ibi tí àwọn olórí ìjọba bá ti wà, gbogbo àwọn baálẹ̀ lọ́balọ́ba wọ́n gbọ́dọ̀ mọ dìde ní lọ́ba tí ń bọ̀ kọ́ mọ dìde, wọ́n róhun tó ń bọ̀ wọn ò dìde fún. He is no more a president, but ó ń gùn bẹ́ẹ̀ bó sì tún wà ń bẹ́ẹ̀ ni ó wá dìde. Wọ́n sọ pé ẹ dìde ẹ jókòó. Ìgbà tí gbogbo wọn náà tó sì mẹ́tọ́ gbogbo ara wọn kọ́, gbogbo wọn sì pọ̀ tó náà dìde ìní wọn jókòó. Tá a bá rí 2 mẹ́ta nu wọn tó bá lóhun ò dìde báwọn tó kù ti ṣe dìde tó hùwà akin,
a ó mọ pariwo di bá ṣe padà ṣe ń bá lọ Nàìjíríà ní ìsìn ni kálukú ó ti mọ wípé lágbájá yìí akin ni wọ́n. Gbogbo àwọn ẹni tó wà lójú agbo níjọ́ náà tó pera wọn lọ́ba tí Ọbásanjọ́ tó fi ṣe kíní kò ní tán nínú ìtàn pátápátá wípé wọ́n kú ojó lẹ́ni tí ò sínú ìjọba mọ́. Ọwọ́ adé ó ní gọ́vùnà ń bọ̀ wọn ò dìde fún kẹrìn àbí kíní kan bóun tẹ̀ nábì àwọn gẹ́gẹ́ lòun ń bọ̀ wọn wá lè sàpẹ́lẹ́ fóun ìgbà wá gbé microphone wá fún ní ìsìn wọn sọ pé ẹ dìde ẹ jókòó. Ṣùgbọ́n nígbà tó wá sílùú Ògbómọ̀ṣọ́ ẹni kó lè ṣe pẹ̀lú Orúmọgẹ́gẹ́ torí ẹni tó jẹ́ pọ́ mọ ráìtì rẹ̀ ní kábíyèsí wa fúnra ara rẹ̀ ló ń bá bú gbáwájú Orúmọgẹ́gẹ́ epo fi ń dìde wọ́n fi ń lọ sójú agbótán fẹ́ lọ rí tí kábíyèsí fẹ́ lọ rí deliver speech tó fi ń tẹ̀lé kábíyèsí bí entourage lọ rí deliver speech. Gbogbo orúkọ báyìí la ọ̀pọ̀lọpọ̀ ní wa láò monitor láò mọ̀ láò rí láò fi jẹ́ ká mọ value bóò ní Orúmọgẹ́gẹ́ bóò ló ṣe tó bóò náà ṣe tán fi pọ́n fi rí pé wọ́n make sure pé àpèrè yẹn ẹnìkan kò bá àpèrè lójú jẹ́. So ẹnìkan text mi ní ìsìn pé bí ṣe gbogbo tẹ́bá ti ṣe tán ní ìsìn kẹ́ mọ́ sọ pé ẹni ọlọ́ọ̀kan ni ẹ̀ ń di òsàmọ́ ẹgbẹ́ yìí náà di nǹkan mọ́ rí àwọn afọ́ oníjálàbí ara nǹkan tá à ń sọ nìyẹn. Ó ti sẹ́ndì ẹ̀ sí mi ti pẹ́ mo ní kí n wò ní ìsìn lóye kí n ká lóye kí n jókòó síbi tí mo jókòó yàrá bí tí mo ti ń ṣàdúrà níbi tí mo wà yìí. Tẹ́ bá wá rí nǹkan níbi orí mi bá ṣe ti rí ẹ jẹ́ kí n fi hàn yín ṣe ti rí àwọn tẹ́síbíù mi èyí tí mi ò bá lò lọ́wọ́ ibi tí mo mọ gbé wọn kọ́nù ìtàn bá mọ̀ kí n bá fẹ́ lò tó bá wù mí lò gẹ́gẹ́ bí aṣọ ni èyí tó bá wù yẹn lò èyí ò mú má lọ sóde ibi tí mo fi kọ́ nìyẹn àyè ibi tí mo ṣe fún wọn nìyẹn mo ń fa àwọn tẹ́sítù mi kọ́ yàtọ̀ sẹ́wọ̀n tó wà lórí ẹni tí mo ti fi ń ṣàdúrà. So ọ̀rọ̀ pé bóyá ẹlẹ́bọ ni mí àfáwọn jálàbí torí ẹ̀ ló jẹ́ kẹ́ jókòó kẹfẹ́ torí ẹ fẹ́ léyìn núsà torí pé ó ní kẹ́ mọ́ ṣe jálàbí mọ́ lẹ́mí ṣe léyìn ló jẹ́ kí n dúró báyìí sórí rẹ̀ láti pé kẹtúnṣẹ́ tó ti rí dáadáa ẹ mú fẹ́ kẹ́ wo dáadáa ẹ rí pé àwọn tẹ́sítù mi ni tí mo fi ń bẹ lọ́wọ́ bá ní mi ò lẹ́bọ lóògùn kankan. Oògùn tí ẹ lè bá lọ́dọ̀ mi lògùn àlàáfíà ara lórí business tí mi dẹ̀ ń ṣe ni I'm into multi-level marketing and I'm at the same time into real estate. Eléyìí kìí ṣe pé mo ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹni tó bá ti lọ rí wo profile mi dáadáa lórí Zubair Muhammed Taofeek profile mi tó yẹ pé mo ti ní over 10,000 followers níbẹ̀ yẹn ẹ lọ rí wo profile mi mọ́ kó profile mi díbẹ̀ phone number mi email mi ò fira mi pamọ́ fáyé anybody tó bá fẹ́ rí kó rí ẹ lọ rí wo ẹ lọ́pẹ́ mọ́ bínú ẹ lọ rí wo dáadáa ẹ ó bá pàdé níbẹ̀ dáadáa wípé I am into multi-level marketing mo dẹ̀ tún ṣe real estate ó ti wà ń bẹ̀ mo dẹ̀ tún tàwọn trucks ibi tí wọ́n gbé mi ibi tí mo gbé tí lórí ṣe deal trucks ni nígbà tá a fẹ́ save drugs ní ọ̀rọ̀ trucks inú wọn mú mi níjọ́ wọn wá gbé mi so it is still there in history of my life wípé wọ́n ṣe àkóbá fún ìrìn àjò mi ọjọ́ náà so Ọlọ́run ọba nìkan ní ó tún bá mi ṣèdájọ́ ọjọ́ náà torí pé ọjọ́ tí mo ti síìlì iṣẹ́ ni tí mo fẹ́ lọ rí gba owó mi kí n kó àwọn òyìnbó yẹn lọ ibi tágbé ti pàdé pẹ̀lú wọn ibẹ̀ ni wọ́n ti wá gbé mi. Àwọn tó ń ṣe irú kíní yẹn tí Ọlọ́run bá máa fi san ìdálé lẹ́sàn yóò ṣe so bí mi ti ṣe rí nìyẹn mi ò dára mi láàmú so much lórí àárín yẹn mo kàn ní kí n ṣe clarification kan ni pẹ̀lú bí torí mo kọ́kọ́ fẹ́ sọ yẹn síwájú. Nǹkan tó ń tọ́ láti sọ fún wa níbí ni pé so bàbá wa Gandhi wọ́n jẹ́ nìkan tó yẹ pé àwọn nǹkan tí wọ́n rí ní nǹkan tí ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́ tipẹ́tipẹ́ wọ́n ti ní kíní vision yẹn wọ́n ti ní lọ́kàn wọn. Ọjọ́ kan bẹ tí àwọn rọ́bítà tí wọ́n wá I was opportune to be in the palace níjọ́ náà so reason sì ni àwọn rọ́bítà ti lọ rí ṣe ń tán fẹ́ ṣe ní ọ́fíìsì àwọn àìmọ̀ wọ́n ní ààfin làwọn ń lọ bá tẹ́ máa ń lọ sáàfin bá tó jẹ́ pé wọ́n gbé mi nu mọ́tò ní akọ̀mí sínú mọ́tò àjọ̀dún gbà tá a dán wọn jẹ́ ń sọ̀rọ̀ ọ̀pọ̀ bàbá sọ kí nìkan pé kí làwọn lé kiri tó ń sọ pé torí náà fẹ́ fún àwọn bẹ́ẹ̀ ní kankan gbòǹ kankan nílùú Ògbómọ̀ṣọ́ débi páwọn fún wa sọ pé àwọn bá ń fa nǹkan pẹ̀lú ìmáàmù Yunusa lórí kíni sí àwọn tó fẹ́ jẹ ìmáàmù kún ọba táwọn jẹ ni but kíní kan táwọn bẹ́ẹ̀ pé kí ọmọ kan ó mọ wo àwọn kọ́ mọ pẹ̀lú àwọn yìí lọ́mọ ọmọ ìjọbẹ̀ rí nígbà tí wọ́n bá fi bisikí tọ́ lẹ́nu wò ẹ̀yin náà wo graffiti àwọn tájọ jókòó jọ́nà wọn wojú ara wọn ẹlòmíì níbi tó gbé ti jókòó ni
mo fi Ọlọ́run ọba tí mo ń sìn mo fi búra fún yín mo fi Ọlọ́run ọba tí mo ń sìn mo fi búra fún mo fi Ọlọ́run ọba tí mo ń sìn mo fi búra fún yín níbi tá a gbé ti jókòó láwọn méjì ọmọ yìí ó ti nà gbági o kò lè dúró l'Ógbómọ̀ṣọ́ o kò sírun tá a bá lè sọ lọ́ta lè sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí tó ti sọ kalẹ̀ fún kábíyèsí mi rárá kò sọgbọ́n tó lè dá tó fi lè dúró pẹ̀lú àwọn akámọ̀sọ̀tẹ̀ omi pẹ̀lú eléyìí gan pé kò sọgbọ́n tó lè dá. Kábíyèsí wa ń sọ níjọ́ náà wípé àwọn bẹ Ọlọ́run ọba nígbà táwọn fi wà ní kékeré tó náà fún wa lọ́dọ̀ Ọlọ́run nígbà tí àwọn ọba fi wọ age of 60 àwọn fẹ́ kí Ọlọ́run ọba kó ti ṣe ìyanu rẹ̀ nínú ìgbésí ayé àwọn kí àwọn ó ní ìsinmi kọ́ pé at the age of 60 làwọn ó retire pé gbogbo ntọ́lọ́run bá jogún fáwọn káwọn máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ káwọn máa fi lo ìgbésí ayé àwọn dìgbà tí Ọlọ́run bá tó pe àwọn sọ́dọ̀. Wọ́n ní ṣùgbọ́n nínú oore àti àánú Ọlọ́run ọba ìpè Ọlọ́run ti ṣe bá ń fáwọn káwọn tó wọ age of 40 lọ́lọ́run ti pèsè ń táwọn ó jẹ dọjọ́ kó àwọn fáwọn kọ́lọ́run ọba kọ́ mọ́ bàjẹ́ pẹ̀lú vast of companies tó ní àtàwọn shares àti nǹkan tó wọ́n ní tí kò ṣe polongo káàkiri báyẹn Ọlọ́run ti fáwọn ní retirement benefit láti age of 40 káwọn tó wọ ní pápá ẹ̀yẹ́ jẹ́ kí mi pẹ̀lú kájọ gbé sí age of 40 kábíyèsí is now 63 64 now ẹ wá wá tìgbà tí Ọlọ́run ti fi solid retirement kíní kalẹ̀ fún wọn tó tó fà fi dì sí so kí ni nǹkan tẹ́nìkan fẹ́ gbé jáde lólóṣèlú torí pé fẹ́ fi lè entice wọn èyí ló fà nígbà tó fi sọ pé gbogbo ẹni tí ó bá ju ìlú Ògbómọ̀ṣọ́ ẹ wá ṣe nǹkan fáwọn aráàlú kan jàǹfààní ẹ mọ̀ kó wá sáàfin kò tó èmi gan-an kò ju tèmi nù fi tọrọ lọ ẹ wá pé ilé wa gbákẹ́ wa mọ̀ sọ pé ẹ ti ra oyè ní tòǹtọ́pọ̀lọpọ̀ fi ń wùwà pé tán fi ń gan pánú yẹn ká tó ṣe fẹ́ ọmọ pé àfin ni mo ti wà mo dùn ní owó ni mo fi gbà ń bẹ nínú nǹkan mi ti Yunusa náà ń ṣe wípé wọ́n sanwó wọlé fóun ni wípé wọ́n gbówó wọlé àwọn ilé òun náà gbówó wọlé ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn àwọn wọ́n gbówó wọlé ni láti fi tẹ́wọ́ gbà nínú àwọn tó gbówó wọlé fún tí wọ́n rí owó tán sì gba owó nígbà náà àwọn tó wà láyé sì wà láyé nu wọn kábíyèsí kọ́ ni wọ́n kó fún káwá tẹ̀ wá pé ní kì í tẹ̀ tún wá sí pé kápá àfihàn kó lọ kì í tún wá àmọ́ àwọn tí wọ́n gbà sí ìbẹ̀ láyé nìsín is not as alleged kì í sọ̀rọ̀ wọn ní tàbí ṣùgbọ́n àwọn tó ń make phone call tí wọ́n jẹ́ kí irú gbogbo wa yẹ ọ gbọ́ ní gbogbo táìmì yẹn tẹ́mi sọ lọ́rọ̀ lẹ́yìn ìgbà tọ́rọ̀ délẹ̀ ni pé kódà nǹkan báyìí nǹkan àwọn tí wọ́n tó gbé péjì sìn tí wọ́n ń pera wọn ní àjìjàngbara fọ́rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ sí wà nílẹ̀ tó yẹ pé àwọn gan ti sọ nínú ọ̀rọ̀ wọn pé àwọn làwọn kó iye owó báyìí lọ sáàfin láti pé kẹ́lẹ́bà tọ́bán imam tó fà kalẹ̀ àwọn náà mọ iye owó yẹn in cash yàtọ̀ sí afagbára ṣe àfi ẹ̀mí ṣe àfi iná tá a dá ẹlòmíì inú wọn tẹ̀ sọ pé kódà mọ̀lú táwọn pa nǹkankan òun lòún lórí fún kódà ọ̀nà jì kan tó sanwó fóun nígbà wọn fi ń dáná tán fi ń ṣe gbogbo rẹ̀ so kábíyèsí nílùú eléyìn àwọn ò fẹ́ kó wáyé mọ́ fún gbogbo oyè ní ẹni tó bá mọ̀ pé òun bá fẹ́ jẹ oyè kan yóò níbi tí ó ti lọ rí ṣe nǹkan dáadáa fún aráàlú táwọn aráàlú náà fi lè mọ̀ rántí rẹ̀ so ibi tí mò ń lọ níbí ni pé torí rẹ̀ ló ti kábíyèsí ọmọ sojú kòkòrò pé ẹ wálé gbogbo bí tẹ́lẹ̀ tí wọ́n ń lọ láti lọ rí farahàn pé kìí ṣe pé torí owó yín kìí ṣe torí èyí o níta fẹ́ pẹ̀lú yín ni pé ẹ mọ̀ bọ̀ wálé gbogbo ilé tọ́pọ̀lọpọ̀ tó yẹ kó dahoro yẹn kìí ṣe nǹkan tó yẹ kó dahoro kódà tó yẹ bá mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe alẹ́ mọ́ àwọn èèyàn tẹ́ bá yín tó wọ́n bá yín develop lé yín tí ó pé fún iye ọdún kan sígbà kan tó yẹ pé orúkọ ìdílé yẹn náà ni tí orúkọ ìdílé kò fi ní run láti wá pé ká wá mú àgbéga bá ìlú Ògbómọ̀ṣọ́ that is the motive behind Cradle Carnival láti pé kí ayé kan mọ̀ wá ju bá a ti ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ torí Ògbómọ̀ṣọ́ náà kéde láyé but ìṣesí wa àti bá a ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó jẹ́ káwọn èèyàn máa fojú bẹ́ẹ̀ pé kí ni wọ́n ní ìsìn ọ̀rọ̀ kábíyèsí ti ń jẹ́ kí àwọn ayé ọmọ báwo la ṣe tó báwo la ṣe lè ṣe
èyí tó kàn kù níbẹ̀ náà ni tọ̀rọ̀ tí ó ṣe ti ìmáàmù ṣe ti ìmáàmù kéde sóhun náà mo sì tún tẹnu mọ́ bí kò ṣe pé àwọn onímọ̀ ti tẹ̀sìn nílùú Ògbómọ̀ṣọ́ ni wọ́n fi ààyè gbá rẹ́dẹ̀rẹ́dẹ́ tó bá wa torí pé àwọn gan bí mo ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo ń tán mọ̀ nínú òdodo nínú tọ̀rọ̀ ti tẹ̀sìn mi ò mọ̀ ti dílé o èyí tí wọ́n mọ̀ nípa ti tẹ̀sìn wọ́n kì bá pò wọn wọ́n fi ojú wọ́n fi ń ṣe nǹkan wọn ni mo fi gbé example Ọbásanjọ́ wá pé di sí mo ṣe sọ yìí omi ìtọ́ba náà bá ní kó ní opportunity láti wo fídíò mi yìí àyà rẹ̀ ó lákàrà wípé ọkùnrin sì sọ̀rọ̀ bá wa nítòótọ́ èmi náà wà lórí ìjókòó níjọ́ náà tí ó mọ̀ sọ fún ẹlẹ́dàá ara rẹ̀ póun náà wà lórí ìjókòó nígbà tí kìíní ẹ̀ fi ṣẹlẹ̀ so nídìí èyí Cradle Carnival ọdún ẹbọ kọ́ ọdún ìṣẹ̀bálẹ̀ ìlú kọ́ ẹ sáwọn ẹgbẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ìkíní àdébù nínú àjọjókòó pọ̀ kó rẹ ní pọ̀ láti pé káfíjọ pàdé káfíjọ ríra wa irrespectful of ibikíbi yóò tẹ́ bá ti wá ọjọ́ Jímọ̀ kó tó ìjọ tó ń ṣe àṣekágbá rẹ̀ ńlẹ̀ àyè wà fáwọn mùsùlùmí wọ́n lọ rí ṣàdúrà fún ìlú wọ́n ṣe gbogbo rẹ̀ ọjọ́ Sunday àyè wà fáwọn kìrìsìtẹ́nì wọ́n ṣàdúrà fún ìlú bíjọ́ sátidé wọ́n mú ní bíjọ́ wọn dọ̀bà àwọn oníṣẹ̀ṣe wọ́n ṣàdúrà fún ìlú ẹ ò lè sọ pé báwo ni gbogbo ẹ̀ ṣe ń lọ ṣé ẹgbọ́njọ náà bá lọ ní tó ṣe wá bó ti ṣe wá yẹn kì í ṣe pé l'Ógbómọ̀ṣọ́ nìkan ní gbogbo àgbáyé tó ṣe wá bó ti ṣe wá yìí tí ìbá ṣe pé torí nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ jẹ́ ká gbéra alẹ́ ìrìnà ìmáàmù Ọjàgbó Alhaji Yunusa Tọ́líà ẹbí léèrè ẹ pé kó búra àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ tó ń bá fẹ́ dáná Ọlọ́run bá búra ṣé wọ́n lọ síbi carnival rí àbí wọn lọ nílùú Ògbómọ̀ṣọ́ kọ́mọ̀jẹ́ ti Cradle Carnival léè tí wọ́n ṣe ní Parrot FM ṣé wọ́n jókòó papọ̀ máwọn ọlọ́tí àbí wọn jókòó pẹ̀lú àwọn tán jọ mu ọtí ẹ jẹ́ ká béèrè ṣé eléégún sójó níwájú wọn tó sàwọn àbí kò sàwọn àbí kò jó lójú agbo lọ round ṣé kò jókòó ranjú rẹ̀ lẹ́bàá pẹ̀lú àríkẹ́bà tó jókòó tó fi ń wo àwọn eléégún níbi carnival yẹn wọ́n ní ẹni tí ìfà ọ̀bá tọ́ sí ní mọ̀ ń pè ní àràámù àfà tí ìfà tí ò bá ti tọ́ sí gbàtí sára ọ̀bá ti dọ́dọ̀ àfà kan gbà ọmọdé àwọn náà wọ́n ṣe mọ́ jẹ́ǹjẹ́ àràámù káàkiri nu kò tọ́ sí ni tó bá yẹ kó bá ti dọ́dọ̀ rẹ̀ ní ìsìn òun gan ní ọmọ sọ pé bá ṣàdúrà fún àwọn bàbá irú ìtẹ́sí lọ́dún yẹn ọdún tí ń bọ̀ Ọlọ́run ìbáyé kójú bẹ́ẹ̀ lọ mo ń wo fídíò kan nígbà ọmọ tí ìyá rẹ̀ ń bá wí sọ tí ń ṣàdúrà òun wá ń ṣàdúrà mẹ́sàn-án mẹ́wàá fún ìyá tí wọ́n á ṣẹ̀ṣẹ̀ sọ fún mi pé Ọlọ́run ó jẹ́ kó wọn dágbọ́n Ọlọ́run ó jẹ́ kó wọn lè tọ́jú yín Ọlọ́run ní jẹ́ kó rí yín ó pín sí méjì no pressure ipò ọmọ kékeré ni wọ́n fi sọ wípé ìyàwó tó yà lọmọ kékeré sọ pé kò ní dáa fẹ́ni tó nà yín nígbà tí ìgbà tí bá débi ìgbà tí fúnra ara rẹ̀ ní ọmọ ṣàdúrà fẹ́ni tó gba létí pé Ọlọ́run jẹ́ kẹrù kẹ lọ sí Mẹ́kà Jerusalem ọdún tí ń bọ̀ ẹ̀jọ̀ lọ pẹ̀lú wọn ni nǹkan yìí kankan ò ní bàjẹ́ ẹ dákun torí Ọlọ́run tí ó tún máa bẹ̀bẹ̀ nígbà tí ìgbà tí yẹn bá dojú débi ìgbà tí fún bó ti ṣe rí nìyẹn. So what I am really saying ni pé kábíyèsí ò dá ọdún ẹbọ kalẹ̀ tí gbogbo yín tẹ padà tẹ bẹ̀rẹ̀ sí máa lọ rí sọ ẹ wá jáde sórí blogging wọn bẹ̀rẹ̀ sí mo sọ kíní kan mo ní àwọn tó fáwọn bloggers ẹ láyè láti pé kán máa sọ tán bá ń sọ nípa kábíyèsí ọ̀pọ̀lọpọ̀ ló yẹ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tán blog ẹnu kọ́sẹ̀ pẹ̀lú ara wọn nígbà tí ẹ bá ń sọ̀rọ̀ ẹ wà máa mú kábíyèsí ẹ máa fi wé Yunusa ọ̀nà jìn ṣé lọ́jọ́ orí ni àbí nípò àbí ìrírí àbí nínú ọlá àrífín yẹn wá fi wá débi wípé ọ̀hún pé ẹ wo ru mọ́tò tó bá gbé mọ́tò fún kọ́ ẹ wá wo ru mọ́tò bàbá kábíyèsí ẹ wá wo ru bàtà tí bàbá kábíyèsí ń wọ̀ ẹ wá wo ru aṣọ tó ń wọ̀ sórí kí ni ṣe how can you be comparing Yunusa with ọba àlú? Sincerely speaking, how can you? Logically staff kábíyèsí ni wọ́n sì ní kí irun gbọ̀n alágbàro kókù kọ́ máa kan lẹ́lẹ̀ ẹni tó gbéṣẹ́ fún
òun sì lọ̀gá rẹ̀ ó sáyìn ni láàfin pé ibẹ̀ náà ti fóun náà ti wé ráwà ní fóun òun sì ní go contrary to nǹkan tó máa ń ṣẹlẹ̀ láàfin òun ò ní gbé ìgbésẹ̀ tí ó kọjá tí òun ò sì lébu òun ò sì ní yẹpẹrẹ apẹrẹ òun gbogbo tó lóun ṣe náà ló ti padà ṣe. Yes, reality tó wà bẹ́ẹ̀ ni pé even if we are waiting for court order or no court order àrùn ní tó jẹ́ pé àrùn tó hàn gedegbe ni kì í ṣe àrùn tó wà nínú etí. Gbogbo ìbanilórúkọ jẹ́ tí wọ́n ṣe fún kábíyèsí yẹn kò fẹ́ràn mùsùlùmí ó fẹ́ dá mùsùlùmí sí méjì ó fẹ́ ṣe kíní I want to believe pé nígbà tírú kábíyèsí bá fi lè lọ rèé da ẹsẹ̀ tẹ́lẹ̀ tó fi lọ rèé wọnú mọ́sálásí ẹ ti mọ̀ pé rọ ni tí kábíyèsí bá fi lè sọ pé wọ́n fẹ́ lọ rèé ṣí mọ́sálásí wọ́n jọ wà pẹ̀lú wọn ẹ ti mọ̀ pé òfò ni tírú kábíyèsí bá fi lè lọ sọ́dọ̀ bàbá wa Daoud àfa ńlá síbi prógrámù wọn ẹ ti mọ̀ pé tẹni gbogbo nǹkan tí wọ́n ń ṣe ẹ ti mọ̀ pé ète ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe kí ló dé tá ò lè pera wa padà àbí gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n lọ rí sùn tí wọ́n lọ sáàfin tán lọ rí báńkà àbí wọn báńkà yẹn ní tilẹ̀ tọ́lọ́hún ṣé wọ́n ṣe torí mùsùlùmí ni àmọ́ ṣe torí kírísítà àbí wọ́n ṣe torí oníṣẹ̀ṣe ẹ wo bí táwọn ti fọ ara táwọn fi ń ba nǹkan jẹ́ mọ́ra lọ́rọ́ àwọn tá tó lọ sáàfin tán fẹ́ lọ rí sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ó ṣe ètò ẹ̀kọ́ ó ṣètò ẹ̀kọ́ wọ́n ti rí pé kí ni ẹ ti fẹ́ máa affect àwọn náà islamically àwọn tó ní islamic schools ó ti fẹ́ máa affect wọn pé tí wọ́n bá ṣọ́ra ó dàbẹ̀rẹ̀ pé they will not be carried along àwọn náà dẹ̀ fẹ́ láti máa fi hàn pé carry ara wọn long torí àwọn náà gbà fún àjèjì láti wá mọ trail ìgbésí ayé wọn nígbà tán ṣe tán fẹ́ ka speech ẹni tó ṣe tán tó ń ka speech níwájú kábíyèsí tí ń sọ pé àwọn fẹ́ kaba ẹ̀fẹ́ ẹ pé dìsín kó búra kó fìdílé rẹ̀ kó fi búra pé kò ti gbé kábíyèsí ṣépè ẹ pé kó búra pé kò tí ì gbé kábíyèsí ṣépè àtàwọn tó bá ṣe ti kábíyèsí ẹ jẹ́ kó búra wípé kò yẹ̀yẹ́ kábíyèsí bí ọba ṣe lè ṣe but mo rántí pé kíní kan bẹ tí bàbá ti sọ fẹ́mi yìí rí èmi personally tán ti sọ fẹ́mi rí wọ́n sọ fẹ́mi personally tí bàbá sọ bàbá ní lọ́ba níkà ìjọ náà ló ń bá ta sọ̀rọ̀ láàfin wọ́n ní lọ́ba níkà wọn ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa ṣe gbogbo tí wọ́n ń ṣe gbogbo wọn náà ni wọ́n ó padà wá forí balẹ̀ níbí yìí mi ò ní lọ bẹ́ẹ̀ nìkankan nínú wọn nígbà tí mo rárá arákùnrin tó dìde tó bẹ̀rẹ̀ sí mọ kọ kíní speech rẹ̀ tó bẹ̀rẹ̀ sí mọ ká kíní mo rẹ́rìn torí mo mọ ibi iye ìgbà tí mo ti bá pàdé mo ti mọ ọ̀rọ̀ tó ti sọ àṣẹ ìpínpín tó lè padà wá síwájú ẹni tẹ́ ń pè ní kèfèrí kẹ́ pé ń wá nǹkan kìí sì ṣe pé bóyá bàbá ọ̀gbọ́ kìí ṣe pé bóyá bàbá ọmọ kìí ṣe pé bóyá wọn sọ fún wọn tàbí pé wọn ò rí gbogbo mọ̀sán lájọ wà ó easy fún wọn láti sọ pé lágbájá bí irú àwọn kan tó yẹ pé bá ń ṣe ń bára wa sọ̀rọ̀ ẹni ìsìn bí kábíyèsí ọ̀jẹ̀ sọ fún wọn pé má wọ ààfin wàhálà àwọn òbí wọn adáwọn ò lè sọ pé àwọn fẹ́ wọ ààfin bí kábíyèsí ọ̀jẹ̀ lè sọ fún wọn pé má wọ ààfin wọn òbí wọn dá láti sọ fún wọn pé wọn ò lọ rí wọ ààfin I don't fear anybody but afẹ́kọ̀ọ́gùn mi ni ńgbà tá àfikábíyèsí ẹ lọ rí tí mọ́sálásí fúngbà díẹ̀ kẹ́ fi yanjú ọ̀rọ̀ ara yín láàrin ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì tó dìde bìrì ló dìde lẹ́ẹ̀kan náà ó ní ẹ lọ rí já mọ́sálásí àwọn ọ̀rẹ́ tí ó ṣe bẹ́ẹ̀ tó tún kọ́ àwọn tọ́ọ̀gì wọ̀lú pẹ́ẹ́nìkan kan gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kábíyèsí ṣe òfin ó sì dìde ó sì tẹ òfin mọ́lẹ̀ ọjọ́ ọ̀rọ̀ tí gbogbo àwọn eléyìí ò tí ì dé ó wá jẹ́ pé ẹni tó bẹ̀rẹ̀ sí mọ́ sáré kiri ẹ̀fọ́lọ́pàá gbé lágbájá ẹ̀fì kíní ṣe kíní ẹ̀fì kíní ṣe kíní á ṣe wàhálà òní gbà kíní ó wá jẹ́ pé ló gbé sórí kankankankankan àwọn tí ọ̀rọ̀ yẹn gan kan ò gbé lórí tọ́rọ̀ títí ẹ̀ àwọn tí wọ́n náwó lé orí ìrìn àjò gan ò lé tó tòun gan ló tún jẹ́ kó lé àwòrán kan la tó ti gbọ́ ní ìṣẹ́ mọ́jà gbà ó ẹ jẹ́ ká lọ gbé lágbájá ẹ jẹ́ ká lọ gbé làkàtó ẹ jẹ́ ká lọ ṣe kíní báyìí òun wá dàmọ́ ní ìsìn even lágbo òṣèlú ní ìsìn gan kọjá mọ́ kankan bẹ̀ mọ́ ó ti parun fún ni ó ti parẹ́ fún ni ẹ bí wọn ò sọ fún pé kọ́mọ̀ wọ ààfin wàláì 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 ó dá mi lójú pé kún òbí dá kò lè ná ọrùn wọ bẹ̀yẹ báyìí kò sọ pé òun fẹ́ wọ ààfin irú rẹ̀ ti ṣẹlẹ̀ sáwọn míì nínú àwọn táwọn tó jọ ń kúrò pàǹkúrò wá kálẹ̀ káàkiri tó ti ṣẹlẹ̀ sí ìdílé wọn rí
nítòótọ́ àmójúkúrò bá ọ̀rọ̀ wọn àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn gan fúnra ara wọn tún yé ṣe àbòsí kéékèèké lórí ìrìn àjò tó jẹ́ pé àbòsí tó sì jẹ́ pé tí ń kọ́bọ́rọ̀ ìlú ni gbogbo tí bá sì ti ń kọ́bọ́rọ̀ ìlú yóò máa affect orí àpèrè àǹfààní tún ni wọ́n gbogbo orú àwọn èyí náà ń kó rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ bá kábíyèsí àwọn tí wọ́n máa àṣírí ibò ní Yunusa ti ṣe wá tí wọ́n kọ̀ tí wọ́n sọ tí wọ́n wà pẹ̀lú kábíyèsí tẹ́sí tún sọ páwọn sì tún wà wọ́n ń purọ́ páwọn ò sí pẹ̀lú àwọn tọ̀hún bọ̀t ìṣesí wọn ìṣesí pé ẹ sáfìlẹ̀ ẹ wo èmi gan fúnra la ẹ ti ṣe rí mi bá ti ṣe wáyé kódà mi ò jàǹfààní rẹ̀ rí àmọ́ ẹ̀yin lẹ́gbẹ́ síbẹ̀ wọ́n tún wí títí tí ará òde lóde láti Ìlọrin àfà Ìlọrin gbé microphone lọ́nà jíjìn ó dẹ̀ ń ṣe wáàzì ó dẹ̀ tó fi sọ̀rọ̀ pé lágbájá báyìí ọmọ òun ni bó ṣe jọmọ òun tó òun ló ṣokùnfà bó ṣe jẹ ìmáàmù nílùú ṣé kò padà dá ṣé inú sọ padà dá àwọn tẹ́ gbé kalẹ̀ tẹ́yìn náà tó fi sọ pé àkódà wàláhì láìjọ́ tá a ti ṣe pẹ̀lú rẹ̀ gan ọmọlé rẹ̀ bó ṣe wà tó mi ò mọ ilé ẹ̀ gbogbo bó ṣe ṣe tí tó fi dà bó ṣe dà mi ò mọ ilé ẹ̀ tẹ́ mọ́ báyìí tẹ́ mẹ́bí ẹ̀ tẹ́ mara ẹ̀ tẹ́ torí nǹkan tẹ́ jẹ tẹ́ fi ba tẹ́ fi jẹ tó bẹ́ẹ̀ ń bá ń jẹ gbogbo tẹ́ ń bá ń jẹ lọ́wọ́ ìjẹkújẹ lẹ́ ń jẹ àfi tẹ́ bá tó tú Ògbómọ̀ṣọ́ síbi tẹ́ dì wọ́n mọ́ táyé bá rí yín tí wọ́n bá wá ní ẹ̀mí ìdáríjì fún yín gbà náà wọ́n yóò sọ pé wọ́n ti dáríjì yín. The little things I've been reading online tí wọ́n máa ń wò díẹ̀ láti pé ká fi kẹ́kọ̀ọ́. I learn about a criminal ó pa níbi ó ń change face ẹ̀ ó ń mélé kiri ńgbà ó yá ó decide láti settle life ẹ̀ ó settle life ẹ̀ tán ó dùn níyàwó dáwọn ọlọ́mọ táwọn ọmọ rẹ̀ ti dàgbà tó pé ayé ti bẹ̀rẹ̀ sí mọ̀ wọ́n nínú ayé traces of cases lọ girigirigirigiri wọ́n padà lọ rí discover pé lágbájá yìí lẹni tá à ń wí yìí o gbà tó sì yá ń gbà wọn dẹ̀ mọ́dẹ̀ sọ fún ìyàwó rẹ̀ kó ń sọ rí gidi gan pé gbogbo nǹkan tẹ́ tí wọ́n sọ yìí wọ́n gẹ́gẹ́ ní wọ́n fi ń bá wí. No, you are such a wonderful person, you cannot be this. Mo yí padà dẹni dáadáa ni àwọn ọmọ rẹ̀ ọgbà pòun ni olóhùn gangan ní gbogbo nǹkan tẹ́ tí wọ́n sọ yìí ń change ni but the only thing tóun kan mistake tóun kan ṣe ni pé òun ò jáde láti confess in tóun sá fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni láti pé òun ò fẹ́ lo ẹ̀wọ̀n gbé bóyá orúkọ òun lè bàjẹ́ so ẹ wá wo ibi tó orúkọ òun pé ti fẹ́ bàjẹ́ sí nígbà tóun ti build orúkọ yẹn padà tóun wá ṣetán pé káyé ọmọ òun ní sí dáadáa òní ní títán bá dé wàláì wọ́n forgive ẹ o after a short period of kálọ kábọ̀ káṣe kí ni wàláì wọ́n forgive ẹ tó wọ́n padà rí àwọn nǹkan dáadáa tó ṣe and for building a community látara àwọn ìyàwó àtàwọn ọmọ láti tọ́ wọn sọ́nà nǹkan tó dáa pé àṣẹ gbogbo nǹkan aburú tó tún ṣe yẹn kò tó inject sára àwọn nǹkan tó bí kalẹ̀ intanet ṣe nìyẹn náà kíní yìí àti ṣàṣìṣe bá ti ṣiṣẹ́ bá ṣiṣẹ́ ni but omi ìlànà ìjẹ́ kọ́ wáyé bó láì ṣe táfi ṣàtúnṣe tí nǹkan báyọ̀ tó ní ṣẹlẹ̀ mọ́ ìlà ń wí tó yẹ pé iná tẹ̀ ń dá lu èmi Zubairu Muhammed Taofeek ó tún ju tí àwọn tó ń fọlọ́pàá gbé mi lọ iná tẹ̀ ń dá bọ̀ mí nídìí àwọn tí ọba mọ̀ ni ọmọ iná tẹ̀ ń dá bọ̀ èmi Zubairu Muhammed Taofeek nídìí àwọn tó ń gbé mi tán lọ rí etí mi mọ́lé tí wọ́n lọ tí mò ń tiraka tí mò ń fi ń bọ́ tí wọ́n ò tó títí yín ìbàjẹ́ nìyẹn bà mí lórúkọ jẹ́ bà mí stanish mi kálẹ̀ káàkiri níbi gbẹ́sẹ̀ sí èmi gan fẹ́ gbẹ́sẹ̀ máa mọ̀ bẹ̀rù kí tí mo bá débi sí wọn ní bú mi tí mo bá sì wọn ní mọ̀ rúbá ìsí mi tẹ́ ń ṣe ó burú ju tàwọn tó ń fọlọ́pàá gbìyàn lọ bẹ́ẹ̀ ẹ̀yin lè dá wàhálà ilẹ̀ torí pé orúkọ yẹn wọ́n bà jáde orúkọ yìí tẹ́ ẹ bá ṣe tẹ́kẹ̀ẹ́ jẹ́ ó tẹ́ bá yọ bàjẹ́ dalẹ́ ni èmi Zubairu Muhammed Taofeek kò ní fi lọ́rùn lẹ́ o ìní lọ́rùn lẹ́ o court or no court ìnífin lọ́rùn rẹ̀ àti tẹ́bá tó jáde tẹ́bá tó jẹ́wọ́ fún gbogbo ayé tí mọ́ kábíyèsí everybody tí wọ́n wá mọ̀ yìí you are not a changed person irú bẹ́ẹ̀ ò ní wáyé mọ́ ẹ tún fi lè mọ́ sọ pé kódà lágbájá wà ń bẹ̀ tàmọ̀dó wà ń bẹ̀ á fi wá mọ àwọn lágbájá tàmọ̀dó tó wà ń bẹ̀ á fi lè máa jọ àjọsí gbogbo ara wa ìkan náà ni wọ́n jẹ́ ká tún ra wa ṣe so that's the thing mo fẹ́ kẹ́ lọ rí mọ̀. Nobody is going to be spared. Nínú gbogbo àwọn agbára tó wà ní àgbáyé pátápátá àgbáyé ni mo ń sọ fún yín.
kìí ṣe pé nílẹ̀ Yorùbá nìkan lórí ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tá à ń sọ̀rọ̀ báyìí nínú gbogbo wọn pátápátá ẹnì kásọ́sọ́ tó jẹ́ lóòótọ́ níbẹ̀ ní Gandhi Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ land nínú àwọn alágbára tẹ́lẹ̀ fi gbogbo kíni nínú gbogbo pátá ni mò ń wí fún yín lágbàáyé tẹ́ mọ́ gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tó wà lẹ́yìn odi ni mò ń sọ fún yín ẹni tó dó lórí òdo lórí ọ̀rọ̀ ìwà láìtàlá ẹni Gandhi àti gbogbo àwọn afáàtẹ́rì yẹn pátápátá ẹ ti dára yín nù ẹ ò lè sọ òdodo ẹyọ kan ẹ ò lè sọ òdodo rà subhanallah ẹ ò lè sọ òdodo ẹyọ kan ẹ yọ ìdílé ni èsè ìdílé ẹ yọ kó lọ́rùn ara yín pé àwọn ọmọ bíi rẹ̀ ọ̀dà ẹni tí bí wá wọ́n ń kọ́ lórí ẹ̀sìn ẹ ò tún rí yín náà sọ ẹ wà lọ mọ púpọ̀ ẹ mọ lórí mọ kó làálí fúnra yẹn mọ búra yẹn mọ ṣe kíní kan lórí nǹkan tí ó tó nǹkan pé káyọ̀ lè bá mọ̀ yín mọ́ òdodo ẹyọ kan yẹ kọ ẹ ò lè jáde kẹ́ sọ pé òdodo yìí bọ́rọ̀ yìí ti ṣe rí nìyí àwọn sòótọ́ ọ̀rọ̀ fún yín o bọ́rọ̀ ti ṣe rí nìyí o a ò bá wa sọ kẹ́kẹ́ sọ pé ẹ gbà ṣùgbọ́n o bẹ́ẹ̀ gbé lọ sókè bẹ́ẹ̀ gbé lọ sílẹ̀ lórí òdodo ibẹ̀ náà lẹ́padà wa mọ́ bá pín tá a sọ ní ẹnì kan tó dúró àti nínú àwọn aláàfáà àdánù àwọn alágbára àti gbogbo wọn pátápátá fún Ògbómọ̀ṣọ́ òun náà ní Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ land ògbó kò gba àbẹ̀tẹ́lẹ̀ kò gba nǹkan kan ó takú lórí òdodo nǹkan tó mọ̀ kò tún mẹ́sàn wọ́n tún bu wọ́n tún kó lárí fún àwọn ọmọ rádaràdá tẹ́ ẹ tó bí tẹ́yìn mọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ní ilẹ̀ mọ̀ wọn lájẹ́ pípẹ́ yìí ilẹ̀ bí wọn tán wà bí ọmọ fún yín tán wà bí àbúrò fún yín àtàwọn ẹlòmíì tó jẹ́ bí ẹ̀gbọ́n fún yín ẹ ò rẹ́ lómi tẹ́ fi ń ta yín ju kábíyèsí lọ àtúbọ̀tán ni o ẹni lẹ́yìn tó dáa o wàláì làzim fún ọbí láì lẹ́sí láì tí ẹbí yín bá wà nínú nǹkan tí kábíyèsí ṣe ṣúlù Ògbómọ̀ṣọ́ tí wọ́n wá ń lọ rí ìgbà yóò mọ jẹ́ ègún lẹ́yìn lórí tí omi bá délẹ̀ tí gbogbo ayé bá mú tẹ́ ẹ bá fi wẹ̀ yóò mọ gbòdì lára yín tẹ́ ẹ bá mú ẹ ò ní gbádùn torí pé kò láburú kankan sí Ṣọ̀wọ́n Ògbómọ̀ṣọ́ ò láburú kankan sí anybody bó ṣe fi ìgbà tó tóbi tó yẹn tẹ́ ń dẹ́rù báyìí bẹ́ẹ̀ dọ́dọ̀ rẹ̀ you just look at himself like pẹ́lú pé òun kò tó kankan very very accommodating kí ló burú níbi bẹ́ẹ̀ jẹ́ kò kẹjọ sọ tí ń jò lòlò mo wo fídíò bàtà fi lọ sọ́dọ̀ bàbá Dawood afánlá ilá ìlẹ́lá sọ́ba àlú lélẹ́yìí odidi ọba àlú Ògbómọ̀ṣọ́ ní kí o sì fi gbogbo tó fi fara lélẹ̀ o sì sàpẹ́lẹ́ fàáfà àpẹ́lẹ́ gidi ẹ̀yin àfa tó kú eléyìn ọkọ yín lọ́gbọ́n láti rí i pé ẹ̀yin gan fúnra ara yín lẹ́ ń báyé jẹ́ àwọn tẹ́ ẹ mọ lọ́rẹ́ tẹ́ ẹ mọ bá síwájú wọn tó yẹn sọ bá tó yẹn ṣe nǹkan kan tí wọ́n bá ti pé ẹnu sùúrù kódà kó ṣe pé bí tẹ̀psìrì lẹ bá wà tí yẹn ṣe tẹ̀psìrì lọ tí kọ́ọ̀lù wọn bá ẹlẹ́kọ̀ọ́ ẹ̀yin ẹmọ́bìnrin wọn fẹ́ sáré gba kọ́ọ̀lù yìí náà níbi tẹ́ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́ tẹ́ bá jẹ́ pé àwọn beneficiaries sọ pé wọ́n ṣe nǹkan fún yín nínú ilé yín ni ẹ pa ọ̀rọ̀ Ọlọ́run bá tiẹ̀ sáré gbé kọ́ọ̀lù ẹ pẹ́ fẹ́ gbé kọ́ọ̀lù wọn tí ó sápẹ́lẹ́ fọ́lọ́run tí ó sápẹ́lẹ́ fún nǹkan tẹ́ ń wí jáde ẹ̀yin ni mò ń bá wí mo ti sáìn o ọjọ́ tó ti pẹ́ ni mo ti sáìn kí ni nǹkan tí mo sáìn bilhaq lórí òdodo ni mo sáìn ilé lórí mo sì gbọ́ pé ẹ̀mí mi ò ní lọ sí àfipá tí àsìkò Ọlọ́run bàtọ́bàtọ́ mi ò ní yé sọ it's better kẹ́ jáde fúnra ara yín kọ́ ẹ pé kí wọ́n gbé alágbájá ló yí ẹ̀yẹ́ mi lágbájá ń ṣe à ń tijú àwọn kan mọ́ yín lára bí àwọn àbúrò bí àwọn ẹ̀gbọ́n tẹ́bà ti rí wa tẹ́ ń ṣàpọ́nlé fún wa kí ni ká ti wá gbókò aláṣọ pé bọ̀dá alágbájá yìí ọ̀dà àbí kí lágbájá ìdílé yín ṣe báyìí ẹ̀ ń tì wá lọ ẹ̀yin àfa yẹn jáde ẹ̀sùn òdodo ẹ̀ tẹ̀ wá sọ tẹ́tẹ́ bá sọ tẹ́ ẹ sọ pé kábíyèsí ẹ̀ mọ̀jà kúrò tán wá jẹ́ o ẹ̀ forí jìn wá o ń tẹ́ ẹ ṣe ọ̀dà yín lẹ́jẹ̀ bí kí kábíyèsí wá sọ pé èmi náà mo jẹ̀bi ọ̀dà náà o àmọ́ mi ò lè bẹ̀yìn torí mi ni mo jọba àlọ́ ẹ̀ sì lè sọ pé mo jẹ̀bi káwá gbọ́ bẹ́ẹ̀ àbí káwọn tẹ̀ wá sọ pé Yunusa wọ́n ló ṣe ń jọ ẹ ti sọ fún mi ní tòótọ́ ṣùgbọ́n mi ò ní gbà á sì mọ̀ pé ti sọ Robita ọ̀rọ̀ yìí bá yín wí dẹ́ bá jẹ́ pé Robita gbogbo àgbáyé worldwide ní ọ̀rọ̀ yìí bá yín wí ẹ sọ tẹ́rí ẹ sọ nǹkan tẹ́rí kẹ wá sọ kọ́tù ọwọ́ ọmọgbà kó sì ọmọgbà ẹ sì mọ̀ pé sọ ṣé tó bá jẹ́ pé yín lọ́nà bá kólé ayé lọ́wọ́
pé kẹ́ mọ́ ṣayé ìdájọ́ òní ti bàjẹ́ báyìí ìdájọ́ òdodo dà níbo náà pé ti fẹ́ rí ìdájọ́ òdodo tó fẹ́ ìfẹ́ inú ní ọmọ ọkù ìfẹ́ inú ní ọmọ ọkù mi ò dá ẹwọ mi ò kó lórí track ọ̀rọ̀ tí mo tó rẹ̀ fi wá sórí kíní tí ń ṣe ọ̀rọ̀ gúdúgúdú ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó ti rìn mọ́ ọ̀rọ̀ gúdúgúdú mo sọ kíní kan rí mo sì tẹnu mọ́ mo ní tí ọ̀tá mi tó bá ṣe nǹkan tó bá dáa máa pàtẹ́wọ́ fún gbókúṣẹ́ bí ọ̀rẹ́ mi tó bá ṣe nǹkan tí ò dáa máa yarí mọ́ lọ́wọ́ bọ́dọ̀ bá bàjẹ́ kó bàjẹ́ ká fi òdodo ká fi ṣayé la fi lè gbádùn Ọlọ́run àtijọ́ tí mo ti máa wo kíní gúdúgúdú this is the first time tí màá sọ pé mo wo gúdúgúdú pé I'm highly impressed mo wà impressed kódà kó ṣe pé fẹ́nu ló fi kọ́ kó ṣe pé ìfẹ́nu ló fi kọ́ àwọn tó fi ṣe ọ̀rọ̀ bàjẹ́ ń bẹ nínú rẹ̀ o but òdodo kan tí gúdúgúdú sọ láàrin nínú rẹ̀ níbi ni pé ó ní ẹ wo nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ ìdílé ni tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn aláàfáà lọ ẹ̀kan fi ṣe ẹ wá mú kíní yẹn tí wọ́n fi lọ rí fi ń yẹ̀yà àpèrè lẹ́yìn ìgbà tí wọ́n fi ń yẹ̀yà àpèrè ń tán àwọn kan wá lọ rí hijack ẹ̀ wọ́n wá sọ di tó ṣèlú wọ́n wá gọ lábẹ́ ẹ̀ tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ wọ́n fi ṣe campaign ara wọ́n fi ń kóra wọn sínú ẹgbẹ́ tó bá ti wájú kan ẹ má wọrí o aṣíwájú wá sí pé tóun bá ti débẹ̀ gbogbo bá ti jẹ́ gbogbo àwọn tó jẹ́ kìrìsìtẹ́nì nílùú ìpátá kò sí kankan nínú wọn tó fi kìrìsìtẹ́nì lẹ̀ kìrìsìtẹ́nì ni wọ́n mọ̀ ṣe lọ ẹlòmíràn pé ẹ̀yẹn má wọrí aṣíwájú wá sí pé tóun bá ti débẹ̀ ní ìsìn gbogbo àyè tó wọn bá ṣe bẹ́ẹ̀ àwọn mùsùlùmí lọ́wọ́ mọ̀ tó síbẹ̀ kí lọ́kàn wá pẹ̀lú gbogbo nọ́sẹ̀nsì yẹn tẹ́ bá ti wá lẹ́gbà pẹ̀lú campaign tẹ́ gbé wá ẹ̀yin tẹ́ sọ pé ẹgbà pẹ̀lú campaign tó ń gbá sínú ẹgbẹ́ yín ó ti dáràn látijọ́ náà tó sọ pé òun ò fẹ́ kán sọ̀rọ̀ òṣèlú lọ́dọ̀ yín bá ó ti dáràn àwọn oníjẹkújẹ tó sì mọ fún wọn àwọn míì sọ pé wàláhì láyé mi Ọlọ́run má jẹ́ kí n lè tẹ̀lé ẹnìkan kódà bí wọ́n bá fún mi ní Mẹ́kà gan mi ò ní gbà tá bá fún mi ní Mẹ́kà ọmọ fẹ́ kẹ́ lọ rè jẹ́rìí mi tá bá fún mi ní Mẹ́kà wàláhì tálá mi ò ní gbà torí ìwà burú tó wà lọ́wọ́ wọn ò tí ì fún wọn ní Mẹ́kà tán fi dà mí o kò tí ì débi Mẹ́kà o sitting allowance ló ń wọn dà mí o lórí 3,000 naira 5,000 naira ṣé mo wá kúrò níbi ń tẹ́ ṣé mo torí rẹ̀ kúrò níbi tí mo wà ta ní jẹ́ ká láàrin mi pẹ̀lú gbogbo yín pẹ̀lú àbòsí tẹ́ lọ rí ṣe kálẹ̀ káàkiri ẹ máa wojú rẹ̀ kálẹ̀ káàkiri ẹ ò ní bá pàdé ni torí pé ẹ ò sí lórí òdodo mọ́ ẹ ti ṣàbòsí orí ara yín kò sí orí kì yóò tẹ́ bá ní kẹ́ mọ́ kí kábíyèsí nísìnyí wọ́n ti rí yín àfi ti rí yín ìlú ti mọ̀ yín wọ́n kàn kí yín nìyọ tó máa lè ṣe báyìí sí lọ́ba níkà ta ni wò lè ṣe sí àwọn lágbájá tẹ bá rí wọn pẹ̀lú lọ́ba níkà nígbà náà àwọn làkásìgbè tẹ bá rí wọn pẹ̀lú lọ́ba níkà nígbà náà tẹ bá wá lè rí wọn tó máa fi lè padà lẹ́yìn lọ́ba níkà nǹkan sì padà torí rẹ̀ ní ìsìlẹ̀ àrápẹrẹ rẹ̀ yìí o nǹkan tó máa fi lè ṣe yún ọ̀sẹ́ni tó wọ́n lè ṣe fún ẹ mọ̀ fi bára yín lórúkọ jẹ́ ni irú rẹ̀ nínú kẹtù gúdúgúdú wí nìsín àwọn míì ṣe lórí òṣèlú àwọn míì fagbára owó hàn olóhùn wá rí pé gbogbo kíní tán ṣe yìí ó wá lọ rèé kó pọ̀ débi pé ó wá lọ rèé dá yánpọnyánrin kalẹ̀ sínú ìlú ó láwọn ẹlòmíì wọ́n ń gba owó fi ṣe gbogbo tí wọ́n ṣe tán fi ń fèsì kámẹ́rà ni àwọn míì sì ń fèsì kámẹ́rà láàrin wọn pẹ̀lú Ọlọ́run ọba wọn torí ìfẹ́ tán ní fún ìlú wọn torí ìlọsíwájú tó fẹ́ fún ìlú somebody like me I keep saying it kò sẹ́ tí mo sọ tí mo ń bọ́ lọ́wọ́ rẹ̀ fún blogging pé lágbájá lọ́ọ̀rẹ́ sọ̀rọ̀ báyìí owó ìgbà kan lọ́ọ̀rẹ́ sọ̀rọ̀ èrè tó ń jẹ sá lórí ìrìn àjò ebó ń ṣe sọ pé this is 1 million this is 2 million 3 million 4 million nígbà táwọn ọlọ́pàá mú mi gan wọ́n bẹ̀rẹ̀ sí máa wo statement of account mi ni wọ́n wò torí mo fún wọn ní wọ́n gba password mi wọ́n ń wò gbogbo nǹkan bí oṣù mẹ́jọ tó fi ṣe lọ́dọ̀ wọn yẹn fóònù wà lọ́dọ̀ wọn dẹ̀ wà wọn tẹ́ bá pè báyìí ó rí gbígbà mi pé àwọn láti lè wọlé bí àwọn gba 2 million 3 million 4 million 5 million láti bìkan ni it was not there it is not there kò sí níbẹ̀
táwọn míì nínú wọn lọ rè sórí burúkú ọ̀rọ̀ lóhùn lọ́ba ní ká ti gbowó ni o lọ́ba ní ká ti gbowó ni o ó ti gbowó mọ́dà lóhùn o ọkàn lóyìn ni Maradona ni o yọkàn kóyin jáde pé kálọ̀rì mọ́ ọjà tó bá yẹ kẹ́kẹ́ rí ọkàn sálọ ní ẹ̀rí tọ́lọ̀rì bọ́ sórí platform tó lọ pé òun fẹ́ ṣe kó mọ kò lówó tó fi ṣe kó mọ èmi ikú ọmọ mi tí mo ṣe mo dúpẹ́ fọ́lọ́run bàbá wa kéré tí ò kéré nínú ayé gbogbo wọn àti mufti náà jọ wà níbi ìjókòó sọmọ lórúkọ yẹn mo sì tún fọjọ́ náà mo tún fi ń dúpẹ́ fún gbogbo wọn. mi ò invite anybody ìfẹ́ ni gbogbo àwọn tó jókòó wá fi wá mi jókòó náà bá mi sọ ọmọ mi lórúkọ. ẹ wá tún wá ń lóyún a campaign against mi èyí tó tún ṣẹlẹ̀ láàrin mi tó jẹ́ tàbúrò mi ẹ̀jẹ̀ mi ní ọmọ ló tún jẹ́ fún mi pé bóun ṣe ṣe ni mo ní mi ọgbà at long last ọjọ́ arrive lórí pé alájọṣe ni wọ́n pẹ̀lú àwọn Alhaji Moshood láti ìgbà eléyìí kìí sọ̀rọ̀ pé nítorí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kọ́ relationship wọn pẹ̀lú àwọn Alhaji Moshood mọ́ ṣe wà láti ìgbà gbé níjà ni láti ìgbà kékeré ẹ mọ relationship tó wà láàrin wa pẹ̀lú wọn. I'm not working on that. mo dúró lórí òdodo ni ibi tó ń gbé ti lọ rí ṣe òun ní ṣe níbẹ̀ adẹ̀fálọ́ ọ̀dà náà ẹ lọ ṣe mọ́sálásí tí bàbá mi tán gbé ti joyè o lè wà nítòsí ibẹ̀ ẹ dáná nulẹ̀ wa ẹ serve everybody láti ilé ẹ serve wọn lọ́tún ẹ má jẹ́ kán dáná láti bòmí he respected me wọ́n sì padà gbà tẹ bá fíìl pé Yunusa náà wà sọmọ lórúkọ kò ní wà sọmọ lórúkọ eléyìí wọ̀nyí náà lẹ́tí mọ́ sọmọ lórúkọ bẹ́ẹ̀ bá ti ṣe kẹ́ ṣiṣẹ́ gbà tí mufti dé agbélé mufti lọ́wọ́ tó ní tí mo bá mi sọ gbogbo àwọn ọmọ mi lóko ẹ wá bá mi sọ àwọn ọmọ lórúkọ wọ́n sì lọ ní sọmọ lórúkọ wọ́n sì dìde olórí burúkú yín wá sọ pé èmi fẹ́ ṣèkó mo fẹ́ fi mo ń wó ṣé mi ń sọ pé kí justice forum kọ́ wá bá mi kó jọ kí n fi ṣòkó mọ́ ni. ìbàjẹ́ wàláhì súnmọ́ billahi lazi la ilaha illa wa ẹlẹ́dàá àwọn ọmọ ẹ bó ṣe jẹ́ àwọn ọmọ kékeré tó ẹlẹ́dàá àwọn ò ní foríjìn pé ẹ parọ́ mọ́ ẹlẹ́dàá wọn láti pé mo fi ẹlẹ́dàá wọn fẹ́ fi tọrọ owó ṣèkó mọ́ wọn yóò kí n jáde sáyé ẹ̀yin yìí kan náà lẹ́wọ́ adé ní ìsìlẹ̀ afẹ́ bàbá òrùmọ̀ gẹ̀gẹ̀ ẹ̀rí mọ́ ṣe gátó ẹ̀rí mọ́tò wọn ṣe fẹ̀ kódà ọ̀fẹ́ mọ́ gba géètì wọn láti fọ́ géètì kó tó wọlé bàtà wọn kọ́mọ́tì kan lẹ́lẹ̀ ní búrọ́ọ̀ṣì kan ní búrọ́ọ̀ṣì ẹ wá ṣe gbogbo eléyìí for what ẹ wá fi issues kalẹ̀ ẹ ń polówó ọjà ara yín ó ti ẹ̀kan ti fún wa láwọ́ọ̀d wọn ò kí ń fún wa lówó níbi táwa wà àwọn kan wà níbi kan tán fún wọn lówó ibi táwa wà yóò wà là ń fi ṣe dátà tá ní ọmọ pé dátà owó náà fi ń ṣe owó wa là ń fi ṣe dátà owó wa là ń fi ṣe kíní kan ẹnìkan kò fún wa lówó kankan wọn láìsíláì kò sí nǹkan kan tó fún wa kọ́bọ̀ kankan kò sí nǹkan kan tó fún wa sísí ibi kankan kò sí nǹkan tó fún wa ṣé wọ́n kú yín bá ṣe kú mi ṣé wọ́n gbé yín bá ṣe gbé mi ṣé wọ́n yẹ̀yẹ́ bá ṣe yẹ̀yẹ́ mi. nígbà tó ti tán tí kò sí nǹkan kan mọ́ tí kò sẹ́yìn kankan tán ń gbé mọ́ kálẹ̀ káàkiri ẹ wá dé wọn pariwo jáde tẹ́bà gbé wa gbé wa tẹ́bà gbé nígbà tó fi wà lọ́wọ́ gbígbẹ́ ẹ̀ṣẹ́ jáde kẹsọ pé kán gbé yín nígbà wọn fi ń gbé lọ́ba níkà lọ ẹsẹ̀ dìde jọ́ kejì kẹ dìde kẹsọ pé à ń lọ rí bá yín níbẹ̀ ẹ wá àjọ wa pẹ̀lú rẹ ní tẹ́bà ti gbogbo amọ́lẹ̀ lẹ́tì wàrà mọ́lé omi ìnú yín ọmọ tó kọ ìwò òun lọ́mọ o èmi ò lè gbà o wọn lọ́kàn lọ rí tì mí mọ́lé pẹ̀lú mi ò lè ṣe irú rẹ ní gúdúgúdú sọ láàrin yìí pé àwọn kan ṣe torí ayé ni torí fẹ́fẹ́ rí ti ayé káyọ̀ lè bá mọ̀ wọ́n àwọn míì sì ṣe torí òṣèlú jẹ́ pé wọn fi bẹ̀rù Ọlọ́run bá sọ́kàn pẹ̀lú nǹkan tó ń ṣe àwọn míì sì ṣe torí ìfẹ́ ìlú tí yà ń sì ń jẹ wọn lórí ètò ìpín wọn kásẹ̀ wọn kúrò ń bẹ bí irú tiwa bó tilẹ̀ jẹ́ pé ó pín ara rẹ̀ mọ́ bẹ́ẹ̀ but mi ò lè sọ pé kò rí bẹ́ẹ̀ mi ò sì lè sọ pé bẹ́ẹ̀ ni kálukú pẹ̀lú nǹkan tó bá wù ló lè mọ òrù síra ara rẹ̀ but ìwọ gúdúgúdú tèmi mọ̀ yìí o tó bá jẹ́ pé gúdúgúdú tèmi mọ̀ ni inú kó jẹ́ pé èmi pẹ̀lú rẹ̀ ọ̀rẹ́ ni wá tàbí kó jẹ́ bọ̀dá fún mi tàbí kó jẹ́ àbúrò sí mi tàbí kó jẹ́ bí ọmọ sí mi but kíní kan tí mo mọ̀ ní pé kíní kan tí ó yàtọ̀ láàrin pẹ̀lú rẹ̀ pé Ògbómọ̀ṣọ́ kan náà ni wá àwọn tó jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ a ò lè ṣe ká mọ́ sọ̀rọ̀ tá à ń sì ń sọ̀rọ̀ dáadáa nípa àlàáfíà ìlú tí a ò sì wá burú kankan mi ò gbọ́wọ́ mi sókè pé kọ́ lọ́wọ́ bá tẹnìkan jẹ́ rí ìwọ tó ń jẹ gúdúgúdú kó tí wọn náà lọ máa ń sáré káàkiri pé ọ̀sà àìsàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ò bóyá lọ́ba níkà ni èmi ò ṣàṣìyàn mo bá ṣàṣì ẹ̀kọ́ ọmọ jẹ́ ti tèmi wọ́n bẹ lọ́wọ́n ra lórí tí ń ṣe mí ni so wọ́n lọ ọmọ ibi tó ṣẹ̀ sí àti wọ́ọ̀ àti iléeṣẹ́ àti sùkúù ìyàwó rẹ tó kóbá tó fi ọ̀rọ̀ ẹnu rẹ gan náà tó fi kóbá nílùú tó fi kóbá bísínẹ́sì ara rẹ tó fi kóbá mọ́tò tó gbé fún ọgàn tó rí lò
sọ̀kalẹ̀ níbi it's making sense but síbẹ̀síbẹ̀ ìfẹ́ inú wà ń bẹ òun sọ̀rọ̀ nípa pé ká ní àlàáfíà nílùú ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń sọ bí kò má láàfíà wà náà ni àwọn kan lọ rí ṣe wọ́n lọ rí sọ̀rọ̀ pé káwọn èèyàn lọ rí kú mọ́sálásí kán mọ́ stampede wọn sí mọ́sálásí ìtàn sọ níìsín ló ti dórí wọn níìsín kábíyèsí ṣe nǹkan wọ́n tẹ àwọn kan mọ́lẹ̀ àwọn kan wúndì àwọn kan kú àwọn kan ṣe into tó ṣẹlẹ̀ tó ń sọ̀rọ̀ nípa professionalism lórí journalism which you belong. Nígbà tí mo wà kékeré ni mo ti mọ gbọ́ nǹkan tó wọ́n pé junk journalism mi kò kọ́kọ́ yé mi. Nígbà tí mo wá ń dàgbà ní ìsìn mo ẹsẹ̀ wá mọ nǹkan tó ń jẹ́. That is what you are for now. Jẹ́ kí n rẹ́ létí kíní kan. Níbi tó ti kọ́kọ́ ti bẹ̀rẹ̀ sí máa tẹ́ lọ́wọ́ irú mi àtàwọn aráàlú. Nígbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tán sọ pé ká lọ make announcement ní rédíò tán pé ká sọ fún pé Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ pé kí ni His Imperial Majesty Ọ̀yọ́ His Imperial Majesty kúrò nínú announcement yẹn kí ni ẹ bí wọn nínú àwọn tí wọ́n lọ rí gbé advert yẹn báyẹn ká tó gbé e kúrò l'Ógbómọ̀ṣọ́ ṣé wọ́n ní àbí wọ́kọ́ alálẹ̀ ìlú ọmọ dá ọ̀rọ̀ tí mo sọ yìí. You are very, very proud to do what you have done that very day. Níjọ́ tá ń ṣàdúrà láàfin tá ń kọ́kọ́ ṣàdá àwọn mùsùlùmí tó kọ́kọ́ pàdé kábíyèsí tí wọ́n ní Yunus gbọ́dọ̀ wà tán lọ fọ́ọ̀sì ara wọn ṣe kí ni wọ́n ṣe prógráàmù forúkọ rẹ̀ sí àwọn tó ń gbá wọn jíjà ń gbára fún ẹ mọ́ wọ́ọ̀rì kò ní wá àṣẹ wọ́n ti jọ parí iṣẹ́ pẹ̀lú ara wọn wọ́n ti kì í bọ̀ wọ́n ní kó ná ọmọ bọ̀ àwa náà Ọlọ́run bá wa ṣe àti tètè jíjáde àti dèrò rí gbà wọn àga àti jókòó síwájú tí kì í bá ṣe bẹ́ẹ̀ àdúrà yẹn ọba ti ṣe é ṣe pẹ̀lú plan tán ti ní pẹ̀lú àwọn ọmọ wọn. Ọmọ bó ṣe ń fò kálẹ̀ ìjọ náà pẹ̀lú half jacket tó wọ̀ blue pyjamas tó wọ̀ bó ti gbàgbé orúkọ tó ń pè jacket péńpé kékeré nǹkan máa wọ̀ sábẹ́ coat ẹ má bínú mi ò kàwé tó ń lọ tó ń bọ̀ ọwọ́ pé wọ́n fún ní àdúrà pé kọ́kọ́ ṣàdúrà bẹ̀rẹ̀ ọmọ bó ṣe fò sókè ẹgbẹ́ mi báyìí ló wà. You never look at this thing professionally. Ó yẹ kó lè fi síbì kan. Ó yẹ kó lè wádìí tí ń jódodo ní kó dẹ̀ dúró tì. It will continue to be with you. That is why I respect inside newspaper. Bọ́rọ̀ bá ti ṣe rí ni ó ṣe sọ. Bọ́rọ̀ bá ti ṣe rí ni ó ṣe sọ. Nínú ọ̀pọ̀lọpọ̀ ní ìtẹ̀wà l'Ógbómọ̀ṣọ́. Selfishness wà nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń ṣe bí ìwọ ló ṣe dáadáa ní ìsìnlá sọ dáadáa tó ṣe nínú ọ̀rọ̀ tó sọ gbogbo nǹkan tó wí àwọn ètò dáńbẹ́ ó wà nínú rẹ̀ ẹ̀yẹ èèyàn mi Ọlọ́run wọlá bóun ṣe ń jẹ́ òun kò ní ṣe mí nígbàgbé kò ní jẹ́ kí n gbàgbé tí mò ń wí ẹ bá ọ̀rọ̀ yìí pàdé ní òyìnbó bó ṣe kọ́ lóyìnbó ẹ ó bá pàdé nínú comment section mo ti máa sọ bẹ́ẹ̀ tó yẹ pé Ọlọ́run máa ṣe mí nígbàgbé mi náà máa blame ara mi mo àti ṣàwọn fídíò mi ìtàn débẹ̀ Ọlọ́run yóò wọlá bó ṣe ń jẹ́ òun kò ní jẹ́ kí n gbàgbé this time around láti pé kí n print bó ṣe wí yìí kí n fi síbẹ̀ yẹn fún yín kẹ́ẹ̀gbọ́n nǹkan tó wí very wonderful write up fantastic one bó níbi tó gbé tí wà selfish inú rẹ̀ ni pé ó láwọn kan gbàdúrà pé káwọn kan lọ rí ikú ní mọ́sálásí àwọn tó gbàdúrà káwọn èèyàn lọ rí ikú mọ́sálásí ṣebí náà ti lọ rí ikú láàfin yẹn that is where you have a problem again it means you are yet to repent. It means you are yet to ti kọ́kọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ be repentant ẹ̀ tó ti repent síwájú kò tó ẹ̀sìn tó wà lórí sọ ìtọ́ sọ nísàlẹ̀ rẹ̀ lórí rẹ̀ gúdúgúdú mend your mistakes. Wọ́n náà sọ̀rọ̀ kan bí kan pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní ìsìn ó dàbẹ̀ ní pé táwọn Yorùbá máa sọ pé omi ti tán lẹ́yìn ẹja wọn bẹ́ẹ̀ ni ó ní níbi ìgbà àwọn tó ń wíṣì pé stampede kò ṣẹlẹ̀ fáwọn worshippers ní Central Mosque wípé Ọlọ́run wa mú ní ìsìn you can never undress a naked person anyway so gbogbo nǹkan tó sọ wọ́n ní gúdúgúdú hereby call on all parties to this crisis to shade their sword and trade it gbogbo àwọn tó bá ń jà lọ́tún ló sì láti wọ gúdúgúdú ní ìsìn lọ́wọ́ amúmọ̀ràn pé kíkálukú kí ọwọ́ ọmọ rẹ̀ bọ́ sọ́ láti pé ká fi wá àlàáfíà fún mi tó wá pé báyìí lábájọ jókòó bí nǹkan táwọn jọ ń pariwo lẹ́gbẹ̀ẹ́ láti gbà náà. It doesn't take you anything to come and sit down with me to interview me ebo interview mi ni ebi tẹnu mi ni mò ń sọ
ebi wa pẹ́ lómi náà ni pé okay mo ti interview lọ́ba níkà o ẹ̀yin yìí nǹkan tó sọ nípa yín ni ẹ̀yin náà jáde kẹ́ wá sọ kẹ́ interview yín. Oh my God, people will respect you. Oh, sí lọ́tún sí ló sí ọkàn mọ́ pé ẹ jẹ́ ká lọ rí ṣe sùúrù ni o, ẹ jẹ́ ká lọ sí sùúrù ni. Bàbá kílẹ̀ yín náà rí nípa tó wà nílẹ̀. Ọwọ́ náà wọ́n gbé jáde pé okay in the field of the law, in the field of law, so make sense láti pé kan sọ pé kan fẹ́ dá nìkan láìka pé kọ́mọ sọ̀rọ̀. Ìníwọ́n náà sọ níbí ní ìsìn pé at times kéèyàn wà silent. It's a problem. Silence is no more golden. We must note that everyone who gets to death's door prefer fever. Ẹni tó ní dé nílẹ̀kùn ikú yóò sì fẹ́ mọ bẹ̀bẹ̀ fún àbí kọ́ mọ gba èròǹgbà rẹ̀ pé ikú yìí kó fẹ́ kan já sí ibà fóun nígbà tó ti padà rí nǹkan pè ní ikú gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n náà wí níbí yìí. Ó ní bóyá afẹ́ akọ òkè sí gbogbo wa náà la lè fẹ́ kí n tí ó bá dàrú kó dàrú. Bẹ́ẹ̀ ni ọ̀kan bẹ nínú àwọn ọmọ yẹn tẹ́ pé tó bá lè dàrú kó mọ́ dàrú. Òun tírèsì mi débi wípé ó tó tírèsì mi pẹ̀lú àwọn tèmi pẹ̀lú wọn jọ lọ sí skul ní early 80 ní Nàrùkútà grammar school. Tí yẹn pè mí tátijọ́ mí sára wọn gbogbo táìmì yẹn. Tí yẹn pè mí láti 80 early rẹ̀ gangan ní 80 látijọ́ pàdé pẹ̀lú rẹ̀ tó pẹ́ ìbáṣẹ́ sọ pé late 70 ní kìí ṣe 80 late 70 ní towards late 70 lèmi rẹ̀ tijọ́ pàdé kẹ́yìn látijọ́ ríra kẹ́yìn pé Taofik tó bá yẹ pé Taofik ní kó burú nígbà láti wọ́n skul gan kò kí ń gbà kan rẹ̀yàn jẹ tán fún ọmọ kan ní fóònù nọ́mbà mi tí fóònù tó gbọ́ yẹ ẹ jẹ́ kí n pè kí gbogbo ayé ọgbọ́n tó ti ń pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Táíwò Alágúnmu orúkọ rẹ̀ ti wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá ti pẹ́, orúkọ rẹ̀ ti wà lọ́dọ̀ ọlọ́pàá tó kódà àwọn ọlọ́pàá ti pè rí lójú mi ni mo ti jókòó tán fi pè é. Ó tún ti ń bẹ̀rẹ̀ ó tún ti ń pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mo bá ní mo spẹ́ yẹn bọ̀ tí irú ti tiẹ̀ torí ọmọ orú èpè ó sì mọ orú èbú tó bú ó sì mọ bó ṣe ẹ̀yẹ́ mi láàrin ọmọ bó ṣe threaten life mi tó do kìí sí pọ́ ọdẹ́rùbà mi but ó tún ti bẹ̀rẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí tó yẹ pé ìwọ yìí gúdúgúdú yìí náà tó ń fira rẹ̀ pamọ́ yìí tó bá ìwọ yìí náà lẹ́jọ́ ṣe pẹ̀lú ẹ̀ pé kọ́ mọ́ pè mí nínú àwọn ẹ̀kọ́ tó kọ́ ó wù níwà náà sọ lọ́rọ̀ tó bá sì ran olè lórúkọ rẹ̀ kó fi jẹ́ Táíwò Alágúnmu tó ń pè mí tó ń threaten life mi tó ṣe pé pẹ̀lú àwọn group ẹ̀ wọ́n lè jókòó lára tó pè mí. Taofik tó ti gbọ́ ní ìsìn sójú ó tiẹ̀ ní ìsìn bàbá ìmáàmù ní ń bá a lọ yẹn o bí ó sì máa bá a lọ nìyẹn o bí ó sì máa ṣe kíní lọ nìyẹn o lórí burúkú yálà yá òun bàbá ńlá bá òun lórí burúkú òun tí ó máa bú mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ọmọ rẹ ní gbogbo àwọn bí Àmọ̀tẹ́kùn kankan tó rí yẹn they follow your train wọ́n ló farapamọ́ sí wọn lára pé kán lọ́mọ hùwà tó ń hù gbogbo àwọn kábísanra ìwọ ló ń ju news lọ rí báwọn pé kán mọ gbé ewu kan yẹ ẹ lágbájá kí lè ẹ lágbájá so lè rí wọn pé padà mọ́ nísìn wàláhì mú bí ẹ dápọ̀ fẹ́ pé wọn padà mọ́ nísìn tó bá ní yẹyẹ rẹ̀ but tó bá jẹ́ pé ní tòótọ́ ìwọ náà bá ń wá ìjókòó àlàáfíà fún lù you better talk to your people that they should adjust themselves. Àwọn gẹ́gẹ́ bí nǹkan bá ti ṣe wí ẹ̀yin ọlọ́pàá ẹ̀tẹ̀yìn amòfin ìlú pátápátá Yunusa ti sọ fún wa lọ́yọ́ tó ti pẹ́ ó ní Ògbómọ̀ṣọ́ is sitting on the time bomb gunpowder anytime ló lè explode ẹ ò tí ì sọ kankan nípa rẹ̀ dísìn o ẹ̀rù ń bà wá torí àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ń bọ̀ wálé ẹlòmíì ìyàwó ló sọ pé don't go ẹlòmíì àwọn ọmọ ìlú ti sọ pé don't go Ọlọ́run ní jẹ́ kárí aburú o ẹ bá wa pé o orí ò gbọdọ̀ fẹ́ nìkankan náà àwọn tó ń bọ̀ wá síbi carnival o àtòun àtàwọn ọmọ iṣẹ́ rẹ̀ tí wọ́n ń lọ tó ń lọ pẹ́ rí nítójú wọn ò rí gbogbo àwọn Àmọ̀tẹ́kùn ní Kábísanra ní àti nǹkan kan tẹ́ tí wọ́n rán níṣẹ́ kán mọ́ béèbù kán mọ́ bú everybody wọ́n fi ń distract wa lórí àwọn nǹkan tó sọ pé yóò ṣẹlẹ̀ ní o torí pé kán lè bá a sọ pé lọ́tọ̀dọ̀ wa lóṣọ́ lóò ní jẹ́ kárí láburú èèyàn ará Ògbómọ̀ṣọ́ wọn bá wa ṣe àdúrà o Yunusa ti sọ pé we are sitting on a gunpowder at any time ló sì lè explode mo ti sọ fún yín pé
tí wọ́n fi parí carnival ni màá mọ̀ play fídíò yìí àyàfi tí mo bá rí wípé gbogbo ayé rí wípé ó pe Yunusa kalẹ̀ báyìí lọ́dọ̀ àwọn ọlọ́pàá èmi ò pé kán tì í mọ́lé kó pe ọ̀rọ̀ rẹ̀ padà kó sì sáìnì lójú gbogbo ayé pé nǹkan kò ní ṣe anybody tó bá wá síbi carnival o tàbí nǹkan mi l'Ógbómọ̀ṣọ́ pending the time tí ó fi lọ àti lẹ́yìn ìgbà tó bá tún lọ màá mọ play fídíò yìí ni mi ò ní yé play rẹ̀ òun gan is enough for the topic of the day. So gudugudu, I pray you change with all this thing you said. I pray you change. Òdodo tó wà ńbẹ̀ ni pé àwọn olóṣèlú ti hijack kìí ṣe l'Ógbómọ̀ṣọ́. Òdodo tó wà ńbẹ̀ ni pé àwọn ọ̀fà mọ́ òun ṣe láàrin wọn pẹ̀lú Ọlọ́run. Òdodo tó wà ńbẹ̀ ni pé àwọn alágbára kan wọ́n ń lo agbára wọn bó ṣe wù wọ́n lé wọn lórí. Òdodo tó wà ńbẹ̀ náà ni pé àwọn oníṣẹ́ kákọ káṣe bírú titi yín wọn ò dúró tí òdodo mọ́ wọ́n ti fi bàlú jẹ́ kí kálẹ̀ káàkiri ìbẹ̀nú àwọn òdodo nínú àwọn tó sọ àmọ́ ọ̀rọ̀ wípé ẹnìkan fẹ́ káwọn èèyàn kú ní mọ́sálásí jímọ̀ Ọlọ́run wá mú wọ́n ti lọ rí kú láàfin tákùnwó àti mọ́sálásí jímọ̀ àti ààfin eléwo nínú wọn ní í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ ká tó wá pé kò tún wá ṣẹlẹ̀ ibi tẹ́ bá ti pè ní nǹkan ọ̀pọ̀ èrò kò sí kẹ́ mọ́ rírun kan báyìí kọ́mọ́ wáyé kò sí kẹ́ mọ́ rí bẹ́ẹ̀ ebi oore ni Hamzat Oríyọmí ló ṣe pẹ̀lú olórí títẹ́lẹ̀ tí ààfin ọba Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ mọye ọjọ́ tó ṣe láti mọ́lé ni mọye adúrú ariwo ní tọ́pọ̀lọpọ̀ ṣe in order to free him egbóore náà fẹ́ ṣe èyí táwa náà fẹ́ ṣe kò ní dìbì mọ́ a lọ́wọ́ tó ibò ti ṣe ń sọ ọ̀rọ̀ pé tó rí mi ìbá déńjọ́ mi kan sọ pé òun ò ṣe mọ́ nìyẹn ìwòsàn ọ̀fẹ́ yẹn kọ́ pé òun ò ṣe fáwọn èèyàn mọ́ láti pé kẹ́tọ́ máa fi dẹ́rù bà wọ́n ó kù ní wọ́n ṣe kí ni wà wọ́n pẹ̀lú ògo Ọlọ́run tight and normal security mi ò tún wáyé ara wájú tó jìn sí kòtò ni ó fi kọ́ èrò ẹ̀yìn tí ń bọ̀ lẹ́yìn ó fi kọ́ wọn lọ́gbọ́n ni a ò nífẹ̀ẹ́ ní ara wa rúbọ̀ lórí gbogbo tí ń ṣẹlẹ̀ Ọlọ́run pé kẹ́mi ẹnìkan kó sùn àwọn gbogbo nǹkan tẹ́ ń wí tó bá pẹ́ ayé pé gbé wọn mọ́ ṣe kìíní ní eléyìí ìgbólẹ́gbé ti rí ibi bọ́ mo ní ẹ̀fásìkò yìí tún fi wọ́n ọ̀pọ̀lọpọ̀ ìkìlọ̀ ní mo ní ẹ̀ tún fi fún wa nímọ̀ràn ni ẹ mọ̀ fi kábíyèsí wa wé ẹnìkankan mọ́ nínú àwọn aráàlú àbí ní ọba kan nílùú kan gbọ́n ó wù wọ́n nù bó ṣe wù wọ́n kàn mọ́ sọba wọn nílùú wọn wọ́n kẹ́pẹ́ fẹ́ tó bá jẹ́ pé àwọn ọba kéékèèké tó yẹ pé wọn ò kọ́ńtrol ju àdúgbò lọ wọ́n fẹ́ mọ̀ rí kábíyèsí fún ẹ bá dì pẹ̀lú wọn kò tí ì sí nǹkan tó burú jù inú ilé la wà ẹ fẹ́ tẹ̀lé mọ́ ta sọ́bọ̀ Ọ̀yọ́ ẹ mọ́ ta ti wo fúnra ara ẹ̀ ní fún ara rẹ̀ fún àwọn fi ń ta sí òun dẹ̀ is a guy man èébúkọ́ ó feel free ẹ̀rí bó ṣe mọ́ ṣe àwọn guy men náà mọ́ ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tán sì ń sọ ó ṣókè is a guy man ó mọ́ta ó respect àpèrè kò respect àpèrè sí ẹ ní ẹ ọ̀dọ́ wọn ni ẹ níbẹ̀ yẹn àmọ́ kí wọ́n máa fún wa mọ̀ múru kábíyèsí kí wọ́n máa fi attach mọ́ru gbọ́n tó kẹ́ fi hàn attach mọ́ tó kẹ́ fi lọ́ mọ́ bú àpèrè ibòmíì àbí at the same time ẹ wà tó wọ́n ṣe wá dédé àwọn pé somebody like Yunusa nínú irú Yunusa kí wọ́n fi pín mọ́ compare and contrast rẹ̀ pẹ̀lú kábíyèsí ṣé tẹ́lẹ̀ compare and contrast Yunusa pẹ̀lú kéré ẹ lè compare rẹ̀ pẹ̀lú kéré oh my God ẹ̀yin tẹ́ ń fàrí fún kábíyèsí náà nìyẹn nílùú ẹ ṣe content ẹ gbé fọ́tò Yunusa síbẹ̀ ẹ gbé fọ́tò kábíyèsí síbẹ̀ over what kò dìgbà tẹ́ máa ń gbé gbogbo eléyìí ká yóò tó mọ̀ yín kò dìgbà tẹ́ bá ṣe gbogbo eléyìí ká yóò tó mọ̀ pé lágbájá ní Làkàṣègbè ní tàmọ̀dún nìyí pé káyọ̀ lè bá àmọ̀ yẹn àmọ̀ gbé fọ́tò kábíyèsí kálẹ̀ káàkiri ẹ̀mọ̀ òrùsùn sísàlẹ̀ tẹ́ bá sì ṣe tẹ́ fẹ́ ṣe tán bá bọ́ sórí social media tán bá ń bú kábíyèsí àwọn oníbáyé nínú social media kẹ́ mọ̀ defend nǹkan tẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ bọ́ sórí ọ̀rọ̀ ẹ ń sọ̀rọ̀ lórí kábíyèsí ní ọ̀rọ̀ tó jẹ́ pé dáadáa ni àwọn ọlọ́tẹ̀ bọ́ síbẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí mọ̀ bú kábíyèsí ẹ̀yin gan ò ní lọ́ọ̀rẹ́ mọ̀ defend ọ̀rọ̀ tẹ́ sọ yẹn mọ́ báwo lẹ ṣe ní mọ̀ yẹ̀yẹ́ kábíyèsí
tẹ́fì ní mọ̀ọ́dọ̀ tá a bá bẹ́rẹ̀ ká bẹ́rẹ̀ mi ìkájọ bára wa wí táwọn ọmọ ìyá méjì tán bá wọnú ilé tán bá jọ rẹ́rìn jáde wọ́n purọ́ fúnra wọn ni ẹ jẹ́ ká jọ sòótọ́rọ̀ fúnra wọn àárò òde ọba wọn dá sí eléyìí fi sáyọ̀ ẹ̀gbọ́n eléyìí fi sáyà àbúrò ẹ̀gbọ́n ò ṣe dá ọ̀rẹ́ ọmọ yìí jẹ èyí ń ṣe báyìí lọ́jọ́ iwájú béèyàn ṣe mọ̀ ṣe ni ará òde ni ó padà bá wọn yanjú rẹ̀ jájọ sòótọ́rọ̀ fúnra wa ẹ máa gbé fọ́tò kábíyèsí máa gbé ti Yunusa gbé nǹkan kan máa gbé fọ́tò kálẹ̀ káàkiri òun kò míì ẹ bá ń sáré pé káyọ̀ ọmọ òun ò ní mọ́mọ́ ni wọ́n máa ń sáré pé káyọ̀ ọmọ òun wàláhì ayé ò ní mọ́mọ́ ni bàbá mi náà mọ́ pé òwe kàn máa yẹ tuntun òun yẹn pa mo ti sọ́rí lẹ́nu láì jẹ́ láì mọ́ni ẹ jẹ́ ká yára mọ́ ni kán bá mọ́ ni ká sì pẹ́ ká tó mọ́ ni torí pé kéèyàn ò lè bá mọ́ ni pẹ́ ni ẹ ká fẹ́ rọ̀ wá ni ẹ jẹ́ ká sọ́ra ká mọ nǹkan tá a bá mọ blog ká sì mọ nǹkan tá a mọ present nǹkan tá a bá nílé defend ká mọ̀ sọ ẹ mọ̀ fẹ́ sọ̀rọ̀ kan o ẹ mọ̀ jẹ́ ká dákọ̀ ẹ mọ̀ jà báwo lẹ sọ nǹkan tó ọmọ pé ó lè dákọ̀ nítọ̀hún kò sí evidence nìyẹn say what you want to say with evidence ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ kálíbà àwọn ibi tá à ń bá ń lọ ọlọ́run ní bàálù Ògbómọ̀ṣọ́ jẹ́ gúdúgúdú mend your ways you are still our blood we know àrò òdì kan ní ṣe tí ń ṣe ẹni tẹ́mi ìwé ìtìmọ̀ ara rẹ̀ gbogbo àwọn tẹ́tí wọn kọ̀ nǹkan tó ń change orúkọ wọn anonymous nǹkan gbogbo wọn kò sí nìkan kan gbogbo wọn táwọ̀ ọmọ torí nígbà tá a bá ti lọ rí chat pẹ̀lú wọn ìwọ gúdúgúdú mo ti chat pẹ̀lú ẹ mo jókòó pẹ̀lú ẹni tí ń chat pẹ̀lú ẹ báyìí tó yẹ pé mi ni mò ń sọ fún onítọ̀hún pé kọ́ mọ chat pẹ̀lú rẹ gbogbo tí ń chat pẹ̀lú rẹ pátápátá ó padà discover pé ẹni tí mò ń rí fáàsì tí ẹ lò pọ̀lọpọ̀ ní tẹ́ mọ̀ tí mò ń rí fáàsì òun náà ni gúdúgúdú torí nígbà tẹ́ bá chat débi pé tó fi sọ fún wọn pé ìwọ tó bá sọ pé kìí ṣe wọ àtìyàwó àtàwọn ọmọ láàrin bàbá ẹ sí bàbá ẹ kọ́lọ̀ ọba kọ́ pa wọ́n rẹ́ lójú rẹ̀ ó jákò níbi chat yẹn ni I still have the screenshots of that chat onítọ̀hún jókòó tẹ́ pẹ̀lú àjọ jókòó pẹ̀lú mi báyìí ní fi ń chat pẹ̀lú ẹ̀ èmi ni mo sọ pé sọ báyìí béèrè nǹkan báyìí níwọ̀ tó ń jẹ́ gúdúgúdú tá a ti mọ̀ pé ó wù ẹ́ lo slogan tó wù ẹ́ ni èmi náà lo Ìmọ́lẹ̀ online tv mo lò ní based on oye tí wọ́n gbà lórí Facebook mo tún ní Azadullah _ Ìmọ́lẹ̀ Àdínì Facebook account wọn kọ́kọ́ ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wà ń bẹ Zubairu Muhammed Taofik ni ìgbà tí fóònù mi wà mí tó há sí mo fẹ́ mọ wá wọn kan lórí Facebook mi ò ní access sí àwọn download mi kan tó fẹ́ wò ẹni mo ṣí platform Azadullah _ Ìmọ́lẹ̀ Àdínì kí ni mo fẹ́ mọ fi àkáǹtì kí ni mo fẹ́ mọ kó kálẹ̀ káàkiri fún kí ni mo fẹ́ mọ fẹ́ra mi pamọ́ fún ibo mo ṣe fẹ́ sá sí tó yẹ pé my first account ó ní email mi ó ní everything so àti track mi ò jẹ́ problem torí mi ní òsì nǹkan tá ẹni tó bá fẹ́ pa mí lọ́yà kù àfi tó bá sì fẹ́ mẹ́mí ara rẹ̀ lólókù tí tó bá tẹ̀ wá kú and so sálàyé ò ní sáyé ni sóhun gan ló ní sinmi ni so tó wà mẹ́ni gúdúgúdú mend your ways torí pé ìwà tó ń wù ó ń ba àwọn tó jẹ́jẹ́ rẹ̀ tẹ̀jẹ̀ ó ń bà wọn nínú jẹ́ gidi gan nínú ọ̀pọ̀lọpọ̀ tá à ń jọ sọ pẹ̀lú wọn wọ́n lọ sọ wọn pọ̀ ọ̀ràn mi nínú wọn sọ pé bẹ́ẹ̀ lọ́ba níkà àìsàn tí ń ṣe mí yìí o kó má jẹ́ pé ń lọ sàṣe mi o kó má jẹ́ pé ń lọ táwọn tó ń pè àwọn prominent àfáà nínú Ògbómọ̀ṣọ́ tó ń pè kán lórí mọ́ bẹ́ẹ̀ pé kán bá lọ́ba níkà sọ̀rọ̀ mi ò sàṣe ẹ o mi ò wá lè sọ bóyá àwọn nǹkan tí mo sà ní ń dá ẹ lọ́àmú mi ò lè sọ àmọ́ mi ò sàṣe àmì mi mo sa àwọn nǹkan tí mo fi ń protect ara mi mo sà mo sọ pé tó bá ti ń perí mi láì dáa ìgbésẹ̀ kí n mọ̀ ṣe èyí tí màá ṣe sọ́wọ́ sí tí ọ̀tún èyí tí màá ṣe sí tí àlàáfíà lójúmọ́ kọ̀ọ̀kan àti èyí tí màá ṣe lórí agbárí mi tí màá ṣe gbogbo tí bá ti ń ṣe fún mi kọ́ mo padà sọ́dọ̀ ẹ̀ gbìn mo ń ṣèyún láyé mi wàláhì mo mọ̀ ń ṣèyún màá ké màá fi sí tí ọ̀tún màá ké màá fi sí tí òsì màá ké màá gbé sórí màá fi bọ́ gbogbo ojú mi màá fọ́n dànù màá sì fi lulú ilẹ̀ gbogbo ẹni tó bá ti ń ṣe sí mi mọ̀ dá padà fún back to sender èmi ṣèyún gbogbo ni mo wí mi ò dáko èèyàn so ó kù sọ́wọ́ rẹ̀ wáyé pé wọn náà bá wà ní àwọn gbogbo yẹn tọ́ ò lè rúlà o wọ́n jẹ́ pòrọ́ tẹ̀yìn jẹ yóò bá ẹni àfi tó bá jáwọ́ kù níbẹ̀ mo kí gbogbo wa àkó àdótì ìlú olóhùn ní bàǹkẹ́ ẹnì kọ̀ọ̀kan wá jẹ́ wasalaamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh kí n tó lọ mo fẹ́ kẹ́ ń gbọ́ nǹkan tí Yunusa wí ẹ bá wa bẹ́ o kán bá wa pè é nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí wa nílùú Ògbómọ̀ṣọ́ wasalaamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Gbogbo àwọn tẹ́ ẹ bá wá mọ̀ tẹ́ ẹ jọ jẹ́ orí adé ọrùn lẹ̀kẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣe wà yìí Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder ó dẹ̀ lè explode anytime little strike ó máa explode wẹ̀ gbogbo wa dẹ̀ ní
kò sí ẹnì kankan tó lè sọ pé tó bá ṣẹlẹ̀ wọ́n mú rí bọ́. torí ẹ̀ ó kàn yín bàbá kábíyèsí ó kàn yín ó dàbí ẹ bá ní.